Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Yeah, let's go there. Gbogbo yìí t'Olúwa ni al-izzatu lillahi jami'a. Ọ̀pọ̀lọpọ̀ al-izza àtúntìdé. Ọ̀pọ̀lọpọ̀ motors àtúntìdé. Real estate agency là ń pè fún ilé gbígbé mọ́tò rírà tó jẹ́ gbàlódé. Mo fẹ́ ra lẹ̀ ẹ̀rù ń bà mí kí n má kó sọ́wọ́. Mo mà fẹ́ ra lé ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà. Mo ní láyọ̀ fún ẹ pé o kú oríire. Sí ilé-iṣẹ́ kan gbòógì. Ìfọ̀kànbalẹ̀ ń bẹ lórí ilẹ̀ tí wọ́n bá tà fún ọ. Tí kò sí ìjà ọmọ onílẹ̀. Ilẹ̀ tó o bá ti rà. Tí wọ́n bá ti fún ẹ ní àwọn ìwé rẹ̀. Ìwọ mà ló ní. Ilé yìí fẹ́ rà. Tó o bá ti sanwó rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti di tiẹ̀ nìyẹn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ìwé àṣẹ. Tí yóò fi ẹ́ lọ́kàn balẹ̀. Ilé-iṣẹ́ Ọ̀kanlọ́mọ Al-Izza Real Estate Agency. Òun náà ni kò mọ̀ bọ̀ wá. Ọ̀kanlọ́mọ Al-Izza is a reliable and highly recommended estate agency that manages, buys, and sells estate and physical properties at affordable prices, coupled with the need legal documents. Our names to protect easy your burdens is our concern. Àyíṣẹ́ máa bọ̀ ní ilé-iṣẹ́ Ọ̀kanlọ́mọ Al-Izza Real Estate Agency. Kó o tètè wá bá wa dòwò pọ̀ láti ra lé, láti ra estate tàbí láti ra ilẹ̀. O tún gbóhùn mọ́tò. Onírànràn tún ni eléyìí jẹ́ ní ilé-iṣẹ́ Ọ̀kanlọ́mọ Al-Izza Motors. Èyíkéyìí tó bá fẹ́ rà nínú mọ́tò ìgbàlódé pẹ̀lú ìwé custom tó fi ní lọ́kàn balẹ̀. Ilé-iṣẹ́ Ọ̀kanlọ́mọ Al-Izza Motors ló lè bá ẹ gbé jáde pẹ̀lú owó tí kò gani lára jòdè. Àwọn bíi ọkọ̀ Mercedes-Benz, Mazda, Venza, 4Runner, Prado, Land Cruiser, Fortuner, Toyota Camry 2020, 2021 and 2022. Yálà ìlọ̀n tó kú bọ̀. Ó yàwó náà dìde lẹ́kọ̀ọ́ wá bá wa dòwò pọ̀. Jẹun ìdùnnú, gbé ilé ìdùnnú. Ọkọ̀ Al-Izza, ọkọ̀ yìí, òun náà ni kó o máa gbèrò dé. Ilé-iṣẹ́ Ọ̀kanlọ́mọ Al-Izza Motors òun náà ní kẹ́ ẹ bèrè fún. Try to get strong, durable, factory-fitted and affordable automotives without much stress. Contact us today at Ọ̀kanlọ́mọ Al-Izza Motors. Satisfying your wants is our responsibility. No excuses. Kò sáròyé, kò sáwìjàgbé mọ́ máa bọ̀ ní ilé-iṣẹ́ aláṣẹ àti olùdásílẹ̀. Alhaji Shakirullah Adébárí Ọ̀kanlọ́mọ Malimi, Emir of Washington DC. Tàbí kó o pè wọ́n sórí +1-347-465-6509. Gbogbo wa láwùrà lẹ̀, gbogbo wa láwùkọ̀lé, gbogbo wa láwùrà estate, gbogbo wa láwùfọkọ̀ bọ̀gìnì ṣẹ̀ṣẹ̀ rìn. Ọ̀kanlọ́mọ Al-Izza Motors. Real estate agency là ń pè fún ilé gbígbé mọ́tò rírà tó jẹ́ gbàlódé. Ẹ̀mí Adébáyọ̀ kan lọ́mọ, ọlọ́mọ jẹ̀ kájú kún Alímí ṣe ń ṣáàkiri kárí bàbá. Ẹ̀mí Adébáyọ̀ kan lọ́mọ, ọlọ́mọ jẹ̀ kájú kún Alímí ṣe ń ṣáàkiri kárí bàbá. Ẹ̀mí Adébáyọ̀ kan lọ́mọ, ẹ̀mí Adébáyọ̀ kan lọ́mọ, ọlọ́mọ jẹ̀ kájú kún Alímí ṣe ń ṣáàkiri kárí bàbá. Ẹ̀mí Adébáyọ̀ kan lọ́mọ, ọlọ́mọ jẹ̀ kájú kún Alímí ṣe ń ṣáàkiri kárí bàbá. Alimu Sofiu, Abidu Takiu, Sainu Dinu, Brahanu Dinu, Ujanu Dinu, Kamanu Dinu, Komanu Dinu, Adebare, Sehu Sakiru, Gari Baba, Iku ni Baba, Sehu, Sakiru, Adebare, Ọ̀kanlọ́mọ, Gari Baba, Adebare, Ọ̀kanlọ́mọ, Kanju, Kanju, Sehu, Sakiru, Gari Baba, Ajike ulere matino de minista tema lokunde tuntun salama tún gbede. Selondo le ti bí ede. Selondo le ti bí ede. Báwọn fásitì ti gbọ́ wá wọ́n ní mínísítà ló tún dé. Wọ́n ní mínísítà ló tún dé. Àwọn náà sọ wà kárí ayé wọ́n ní mínísítà tó dédé. Níbo lóhùn dẹ̀ yìí ti wá? Níbo lóhùn dẹ̀ yìí ti wá? Ìlú ìbò ló dà tàbẹ́dẹ́. Lọ́dọ̀ ṣé ìhùwà dé bárẹ̀ ẹni tọ́lọ́hùn dé láàdé lọ́dọ̀.
sáájú ọlọ́mọ jẹ́mi yòókù ẹ ò ní sáré kẹ̀tún wa rúkọ ọlọ́run tó ń bọ̀ tó ń sóre ọlọ́run tó ń bọ̀ tó ń sóre fún bàbá àti òun sáájú ẹ ò mọ̀ ní padà wá dẹrú ẹ ò mọ̀ ní padà wá dẹrú lọ́la Muhammadu tí ò sí ọ̀rẹ́ ọlọ́run Adéwálé ẹ ò ní ṣubú sí òun sáájú ọ̀kan lọ́mọ ọ̀jẹ̀ kájú wálé ní ṣe òun sáájú káàkiri bàbá tẹ́ súnmọ́ Adébáyé kò ríre kó pàṣẹ ọlọ́run kó gbáre ṣé bàbá ọlọ́run ló pé nǹkan ṣe ìhù Adébáyé pé ẹja ń padì oríire lára ṣe ìhù Adébáyé bàbá lílo lóríire bàbá wa lílo lórí ọlọ́run sáyé lẹ́sà ẹgbàre mínísítà kan ti fẹ́ gbáre lọ́nà ṣe ìhù Adébáyé. Adébáyé ọ̀kan lọ́mọ ọlọ́run jẹ́ kan jọ wálé mi ṣe ìhù sáyé òkè àti bàbá nàìjíríà bá dalì mọ́ rí bá anakira badali mariba oníkàyìn wàláyé fa ọmọdéta yìí lọ bá wọn balẹ̀ lọ sí ilé ọlọ́run mọ́kàyé ti lè ní mẹ́fà ẹ̀yin súnmọ́ lọ́hùn gidi gan-an ẹ̀yin súnmọ́ lọ́hùn gidi gan-an ẹ̀yin kéde ṣe wò ní ipa bàbá náà wò látọ̀ fún Adébáyé sẹ́gbẹ́ bá. Adébáyé ọ̀kan lọ́mọ ọlọ́run jẹ́ kájú kó alíbi ṣe wò sáàkiri bàbá ọlọ́run kò jẹ́ mẹ́rin ogun ọlọ́run kò jẹ́ kẹ́mẹ́rin ogun báwọn táyé bá pète ogun bá tó kí yín lọ lé o ẹ̀yin ìsàlẹ̀ ó padà máa ṣẹ́ kódà tán bá pọ̀ tán bá kókó wá sí á. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر ما اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم عسى تكون له من قد يزون بني سيرا وهلانيا بسم الله الرحمن الرحيم عسى تكون له من قد يزون بني ليلا نهارا بسم الله الرحمن الرحيم عسى تكون له من قد يذون بني جمعا فرادا بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر ما اسمه شيء في العقد ولا في السماء وهو السميع العليم نجني إلهي من كل كيد عدوي ومن كل شعر حبيبي ومن كل شعر الزمان نجني إلهي من كل كيد عدوي ومن كل شعر حبيبي ومن كل شعر الزمان نجني إلهي من كل كيد عدوي ومن كل شعر حبيبي ومن كل شعر الزمان ربنا نجنا مع الناجين ولا تخلكنا مع الآلكين ليس لها من دون الله كاشفا وأكشفني وأكشفنا من كل مصيبة ومن كل زير شار ومن جميع مصاهب الدنيا والآخرة يا أرحم الراحمين فاعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانظرنا على القوم الكافرين فانظرنا على القوم المشركين فانظرنا على القوم الظالمين فانظرنا على القوم منافقين آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد آمين يا الله. السلام عليكم ورحمة الله وبركاته.
Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Today is on the 2nd of May, 2025. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah rabbil alamin. Adúpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí ìṣesí wa àtàṣà wa gbogbo ìgbà, gbogbo ẹ̀yin tí ẹ ti wọlé, ẹ bá ṣe ń wọlé ẹ máa bá wa pín kárí, ẹ jẹ́ kó délé kó dóko, ẹ jẹ́ kó mọ̀ wípé kòwé ti bẹ̀rẹ̀ sí ní ké, ẹ jẹ́ kó mọ̀ pé kòwé ti wà níta, torí tí kòwé bá ti ń kẹyọ gbọ́dọ̀ ké mọ́. Number 1, Islamic analysis confirm kò sọ ọmọ náà ọ̀gá gbogbo, ọ̀gá everybody, ọ̀gá everybody, ọ̀gá everybody, so everybody di wèrè, so everybody dá sínwín, gba dignity wọn lọ́wọ́ wọn, sọ wọ́n di wèrè sórí social media. Number 1, ẹni tí wọ́n ń tì sí igbó tó ń tirẹ̀ sójú ọ̀nà, ẹni tí wọ́n ń lé títí tó tún lé ara wájú, ẹni tí wọ́n lé títí tí wọ́n ọ̀bá nígbà tí ó ń ṣoògùn tẹ́pọ́ Ọlọ́run la gbójúlé, àfi tá a bá dá nǹkan mi papọ̀ pẹ̀lú Ọlọ́run, ọjọ́ yẹn lẹ máa tó rí wa mú, ọjọ́ yẹn lẹ máa tó bá wa dìbí pé máa ní fẹ́ jù wá lọ. Ọlọ́run ni kò ń ṣèyàn, Ọlọ́run ni kò ń ṣèyàn. Nídìí eléyìí ẹ bá wa pín, ẹ jẹ́ kó lọ fà, ẹ jẹ́ kó mọ̀ pé ọ̀gá wọn ti dé. Number 1, kò sẹ́ẹ̀rí kò sọ̀rọ̀, kò sẹ́ẹ̀rí kò sọ̀rọ̀. Tí ó bá ti sẹ́ẹ̀rí kò sọ̀rọ̀, tẹ́ẹ̀rí bá ti wà ńlẹ̀, ọ̀pọ̀ ọ̀rọ̀ wà ńlẹ̀. Now, kí ni topic tàbí treat lẹ́ni? Ẹ di pé olórin kan ní àti kọrin lóríṣiríṣi. Olórin kan ní adẹ̀ ti pèdè lóríṣiríṣi. Ó túmọ̀ sí pé a ti sọ̀rọ̀ lóríṣiríṣi. Ọ̀rọ̀ ti pọ̀ tá a ti sọ. Ṣùgbọ́n gbogbo tá a wá ń sọ láti ọjọ́ yìí náà, gbogbo wa ti mọ ohun tó ń ṣẹlẹ̀. Ìwọ tó bá ní pé nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Islamic fracas wa yóò tí yí ẹ, ajá sí pé ò ní làákàyè ní sọ́dọ̀, o gbọ́dọ̀ ti mọ ohun tó ń ṣẹlẹ̀. Àmọ́ torí àwọn aláàbọ̀ làákàyè tó já sí pé tí ẹ bá ti la ọ̀rọ̀ yé wọn, ọ̀rọ̀ kì í yé wọn, a kò fẹ́ ṣe summarization gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú Islamic fracas wa ilé ni. Káwájọ wá béèrè lọ́wọ́ ara wa pé àwọn ta ló wá ṣe ẹ̀sìn, àwọn ta ló wá ṣe ẹ̀sìn, àwọn ta ló wá fi Islam wá owó, àwọn ta ló wá fi Islam make business. Tí ẹ bá gbàgbé, àǹfààní látẹ̀gì fìlàn, gbogbo yín tẹ́ wọlé, gbogbo yín mo kí mi fẹ́ dárúkọ ni o, gbogbo yín mo ti kí bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ má bínú torí bá dárúkọ àwọn kan mi tí wàá dárúkọ àwọn kan kó má dàbí ẹ̀ṣẹ̀. Gbogbo yín mo kí bẹ́ẹ̀ ṣe ń wọlé. Àǹfààní látẹ̀gì fìlàn, sàbábálíkà lámì wàwá kìtàwó wàkẹ́fà wàkàm wálímákání jẹ́míyàn. Àǹfààní látẹ̀gì fìlàn, àǹfààní má gbàgbé o, sàbábálíkà lámì wàwá kìtàwó. Gbogbo ohun tá à ń fà lórí social media yìí, ẹ jẹ́ n kí àkíyèsí ti ládàáyọ orí ìyá wa, you are welcome. Gbogbo ohun tá à ń fà lórí social media yìí l'aspect Islamic fracas yìí, because it's a fracas. But tó bá béèrè pé látẹ̀gì fìlàn kí ló ń ṣẹlẹ̀ gangan ní Islamic fracas wa yìí, sàbábálíkà lámì wàwá kìtàwó. Gbogbo ohun tá à ń fà láti jọjọ́ yìí, wàkàífà, báwo ló ṣe bẹ̀rẹ̀, wàkàm, èèyàn mélòó ló dálẹ̀, wálímákání jẹ́míyàn, ayé owó gangan ti dálẹ̀. Tó bá béèrè lọ́wọ́ ẹ̀ kí èsì owó ló máa fún wọn. Ó túmọ̀ sí pé tí ò bá ti dàrú wàá mọ̀ wípé
ẹni tó dá Islamic fracas sílẹ̀ gangan tó dá wàhálà alẹ́ láàrin àwa mùsùlùmí gangan tó dá gbogbo ohun tá à ń fà yìí lẹ̀ tí ò bá gbàgbé o tí làákàyè bá pé dáadáa o ìwọ náà mọ ohun tó dálẹ̀ pé Saheed Shittu ni ìwọ náà mọ̀ pé àṣàìtọ́ni zamani tó dá gbogbo wàhálà yìí lẹ̀ gangan gbogbo tá à ń fà nínú Islam látijọ́ ọjọ́ yìí ẹni tó dá sílẹ̀ gangan òun ni Saheed Shittu òun lélẹ̀ ẹni tó dálẹ̀ lélẹ̀ tó máa béèrè pé kí ló lé tó fi dá sílẹ̀ tí ò dàrú ìwọ gan máa mọ̀ wípé ó dá wàhálà lẹ̀ ní Islam torí àti jẹ́ èèyàn ó wá da Islam láàmú nítorí pé ó fẹ́ jẹ́ èèyàn tipátipá torí pé fọ́tò ẹ̀ lágbéjáde ìjọ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ orí burúkú tó bẹ̀rẹ̀ kò jẹ́ nǹkan kan kò nítumọ̀ nínú ayé torí pé tó bá ń parọ́ pé ìgbà tó ń gẹ́rẹ̀ bẹ̀rẹ̀ òun ti wà òkè ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ọjọ́ tó bẹ̀rẹ̀ ṣé aṣọ tó fi bẹ̀rẹ̀ kọ́ leléyìí ni aṣọ tó fi bẹ̀rẹ̀ lórí safe circle kan lélẹ́yìí tó máa ń wọ̀ kì í fún òun ló fàyà yìí aṣọ tó fi bẹ̀rẹ̀ leléyìí ọjọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́nran ẹ̀ aṣọ tó fi bẹ̀rẹ̀ leléyìí bó ṣe máa ń múra wá sórí social media ni àmọ́ torí pé ó ń wá ọ̀nà láti jẹ́ èèyàn tipátipá ó wá lọ mọ́ ẹ̀sìn mo ti yanjú ẹ̀ níjẹjọ táwọn tó bá ṣe ń gbà náà tán jẹ́ ká mọ̀ wípé kíyàn lùyàn ní jìbìtì owó ó sàn ju kíyàn fi Islam wá gbáyàn lọ àwọn lè wá fi Islam lu jìbìtì ló wá sápamọ́ sí ẹ̀rí pé bàtà kọ́kọ́ bẹ̀rẹ̀ fún ẹni tó bá ní novel tí ò ń ṣe àínú ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kò péré láàlùsúnnà wà jàmáà ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ torí ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn kò mọ bí tó fẹ́ yà sí ọ̀tún ni àbòsí ni iwájú ni àbẹ́yìn ni kò péré wàá pé ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ fídíò tó kọ́kọ́ ṣe nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lélẹ̀ kò péré ní àlùsúnnà wà jàmáà òun lélẹ̀ jẹ́ kí n play fún òun lélẹ̀ torí kò mọ̀ pé èmi kò sẹ́ẹ̀rì kó sọ̀rọ̀ lèmi òun lélẹ̀ jẹ́ kí n play fún òun lélẹ̀. nílé mi ọlọ́wọ́ pèmí lálùsúnnà kò dẹ̀ pèmí Tìjàníyà kò pèmí tẹ̀lé dínkù ẹni àǹfààní bá ṣe pé ohun tó ń sọ da òun lèmi tẹ̀lé èmi ò ṣe pé ìjọba ẹni mo ṣe inú òṣèjọ kọ̀ọ̀kan mùsùlùmí ni mí ntọ́lọ́ ń pè mí ni mo jẹ́ ntọ́lọ́ ń pè mí òun lèmi jẹ́ èmi ò ṣe pé lálùsúnnà mò ń jẹ́. ẹ rí i pé ìjọ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kò péré ní àlùsúnnà wà jàmáà èyí táwa ń pera wa ní pé àwa yìí o mùsùlùmí là wà so that dandan kọ́ ni kíyàn di àlùsúnnà wàlìjàmáà àbí kò péré ní sálàfí àbí kò péré ní súnní àbí kò péré ní onísúfí kó tó ṣe Islam wàlá tamutuhunna illa wa antum muslimun Ọlọ́run sọ bá nàbí wa Muhammad mùsùlùmí tọ́lọ́run pè wá òun náà fi bẹ̀rẹ̀ torí pé mùsùlùmí ni lóòótọ́ nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ Islam Saheed lórúkọ ẹ̀ ṣùgbọ́n kò practice ẹ̀sìn kò dẹ̀ lọ ilé ẹ̀kọ́ bí kò lọ ilé ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ṣe dáwà ṣùgbọ́n torí pé ó fẹ́ jẹun ó fẹ́ fáwọn èèyàn jẹun ló fi bẹ̀rẹ̀ wọ́nranwọ̀n nígbà náà lọ́hùn kó tó di wípé lọ sápamọ́ sábẹ́ àwọn àlùsúnnà wà jàmáà ṣé wàá dà àwọn àlùsúnnà wà jàmáà tó wá sápamọ́ sábẹ́ ẹ̀yẹn mo fẹ́ ṣìlàkàyè bó tajọ́ ń fa alájọjọ́ yìí ni kó lè mọ̀ pé àwọn tó wá fi Islam make owó àtàwọn tó wá ṣiṣẹ́ fẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá ó wá sápamọ́ sábẹ́ àwọn àlùsúnnà wà jàmáà ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe dáwà gẹ́gẹ́ bí àwọn àlùsúnnà wà jàmáà ṣe máa ń ṣe so that ó jẹ́ kí àwọn àlùsúnnà wà jàmáà welcome ẹ̀ bóyá lára wọn ni nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wérewère yẹn ṣùgbọ́n tẹ́ bá wá wò ń sìn
ẹ rí wípé ó ti kú lójú ọ̀nà Ahlus-Sunnah wal Jamā'ah, ó ti padà sójú ọ̀nà ohun tó wá mú gangan ayé tó ń wá gangan, kò sí lójú ọ̀nà Ahlus-Sunnah wal Jamā'ah náà mọ́. Èmi lè sọ fún yín lọ́jọ́ tó ti pẹ́ pé tẹ́lẹ̀ irùngbọ̀n tẹ́rí tí Saheed dálẹ̀ yẹn irùngbọ̀n Ahlus-Sunnah wal Jamā'ah kọ́ ó ti dárúgbọ̀n yẹn sí kó tó bẹ̀rẹ̀ sí ní nípò tí ẹ̀fẹ̀ wá ṣe òun fẹ́ ṣẹ̀sìn kankan rárá, gbà tó ti mú gbó tó mu tí lọ́nà tí ẹ pé gbà tó ṣe fídíò yìí gbà tó ti mú gbó tó mu tí ló ti dárúgbọ̀n yẹn sí o, ó ti dárúgbọ̀n yẹn sí ẹ wo bí báyìí tẹ́wọ́ fọ́tò yìí ẹ̀rí gbà tó ti mú gbó lélẹ̀ tó ti mú gbó ó ti dárúgbọ̀n yẹn sí tipẹ́tipẹ́ kò tí ì bẹ̀rẹ̀ wèrèwèrè yẹn sódà má rí pé ẹni tó bá ti ń dúrúgbọ̀n sí àwa tá a dárúgbọ̀n sí yìí ṣòye yín Islam ti wá ní àlàáfíà jùrú tiẹ̀ lọ, kamilan ó ní àlàáfíà jùrú tiẹ̀ lọ. Ìyẹn kò wá fọpọlọ wọn ṣeré ní Islam ni ẹ rí pé gbà tó yá náà ó tún sáwèrèwèrè ó sá lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ó lọ bó òòṣà ló padà fún ilẹ̀ mọ́ṣáláṣí wa alaikum salam afáàgìdì wan. Ẹ pé gbàdúrà ẹ̀kọ́ mọ́ṣáláṣí náà mùsùlùmí kankan ò rí ilẹ̀ mọ́ṣáláṣí fún ọ̀dọ̀ òòṣà ló ti lọ gbalẹ̀ mọ́ṣáláṣí ọ̀hún náà ó wá kọ́ mọ́ṣáláṣí ọ̀hún náà Ọlọ́run ò wá fà lùbáríkà sí mọ́ṣáláṣí ọ̀hún náà. Mọ́ṣáláṣí yẹn wá di ohun tẹ́ pé lásìkò tá a wà yìí ó wá di ohun tẹ́ pé koríko ti bo mọ́ṣáláṣí ọ̀hún. Mo já sọ fún ìjọ́ tí mo lọ sí mọ́ṣáláṣí ọ̀hún tí mo ṣe ziyara mọ́ṣáláṣí ọ̀hún, mo ṣe bóun lè lé ìjọ́ tí mo ṣe ziyara mọ́ṣáláṣí ọ̀hún, koríko ti bo mọ́ṣáláṣí ọ̀hún torí pé ibi tó ti gbalẹ̀ mọ́ṣáláṣí ọ̀dọ̀ òòṣà ni, ọ̀dọ̀ òòṣà ló ti gbalẹ̀ mọ́ṣáláṣí. Ó túmọ̀ sí pé mọ́ṣáláṣí Ọlọ́run kọ́ ni wọ́n kọ́ síbẹ̀, masjid dirar òun ni wọ́n kọ́ síbẹ̀, mọ́ṣáláṣí tán fi ń ní mùsùlùmí ẹgbẹ́ wọn lára òun ló wà ń bẹ̀. Òun lélẹ̀ ìjọ́ tí mo ṣe ziyara mọ́ṣáláṣí yẹn lélẹ̀ ẹ ti rí ìjọ́ mo ṣe ziyara mọ́ṣáláṣí yẹn lélẹ̀. yà nínú ziyara tí a tún wá ṣe nígbà tí a dé Nàìjíríà a ní kí a ṣe ziyara sódà àmọ́kọ̀sáré mú yẹn wá ni ó túmọ̀ sí wípé gbogbo tíyàn bá ti gbé wá tí òun ṣe torí tọ Ọlọ́run ò nígbà ní bàdà, Ọlọ́run dẹ̀ nígbà níjọsìn. Mọ́ṣáláṣí yẹn ó wá fi kọ́ àwọn mùsùlùmí lómi ọbẹ̀. Mo lè sọ pé mọ́ṣáláṣí yẹn gangan ló kọ́kọ́ fi rí owó gidi láyé ẹ̀ níjọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe wérewère yẹn. Mo lè sọ fún àwọn tí wọ́n dáwọ́ mọ́ṣáláṣí pé gbogbo ilẹ̀ máa ní ládàá o, gbogbo ilẹ̀ máa gba ládàá, ṣùgbọ́n mọ́ṣáláṣí tẹ ẹrí tó dìde yẹn tó nàró yẹn àwọn tọ́lọ́hún lò láti kọ́ mọ́ṣáláṣí yẹn gangan tọ́lọ́hún lò kò ju béèyàn 2 sí 3 lọ. Ẹni tó dẹ̀ kó ìtó pọ̀ jù lẹ́ni owó òun ni bàbá wa tọ́lọ́hún ní kóun máa náwó láti máa fi wójú rẹ̀ Ọlọ́run kọ́ ló mọ́ṣáláṣí bàbá wa san wọ́n lẹ́san. Gbogbo àwọn tó kù tí wọ́n dáwó yẹn òun kàn fowó ti yín sustain, owó yẹn ló kọ́kọ́ fi gé èèyàn láyé yín, ó fa yín lórí. Sódà kan mo wá fẹ́ lò lórí ọ̀rọ̀ yẹn ni pé tẹ́ bá wá rí ń sìn ẹ́ di pé gbogbo àwọn tó náà ń gbógun tì ń jọ́ kìíní àná pé àlẹ́ àfa ẹlẹ́bọ tọ̀hún àfa ẹlẹ́bọ tọ̀hún àfa ẹlẹ́bọ tó wá ń parọ́ mọ́ àwọn tí wọ́n ń ṣe ẹlẹ́bọ tó bẹ̀rẹ̀ sí ní bá àwọn àfa lórúkọ jẹ́. Ẹ rí pé ọ̀rọ̀ yẹn ló padà bí gbogbo wàhálà pa ń lọ ilé ẹjọ́ lénìí kó tó wá di wípé ìwọ tó pe èèyàn lẹ́lẹ́bọ tó nú náṣìírí èèyàn lọ́wọ́ tó tọ́ pé gbogbo tẹ́ni ẹni yẹn ń ṣe ò dáa tọ́rọ̀ bá wá di ọ̀rọ̀ ẹjọ́ lénìí kí ló dé tí ò kó ẹ̀rí yẹn lọ sí ilé ẹjọ́. Pé afá tó sọ̀rọ̀ ẹ̀ ṣé ká dámọ̀ ló bá ìsìlámù lẹ Yorùbá jẹ́ tó sọ yìí o pé ṣé wàá dámọ̀ ló bá ìsìlámù lẹ Yorùbá jẹ́ tó sọ yìí o ẹ̀rí ẹ̀ lélẹ́yìí àbí tọ́pìkì yìí bọ́ọ̀ ló tírì tọ́pìkì yìí yẹ̀bọ́ ló tírì tọ́pìkì yìí bàbá Ádámọ̀ ló bá ìsìlámù lẹ Yorùbá jẹ́ pẹ̀lú ẹ̀rí tó jiná ó tún ní pẹ̀lú ẹ̀rí tó jiná by Saheed Shittu 930 ẹ̀rí tó jiná pé ìsìlámù ilẹ̀ Yorùbá tí Sheikh Ádámọ̀ bàjẹ́ tó mi fẹ́ fílẹ̀ fídíò ni o àwọn tí fídíò yẹn máa ń pa lẹ́kún ọlọ́mọ pa wá lẹ́kún. Ẹ̀rí tó jiná tó ní lọ́wọ́ pé Sheikh Ádámọ̀ ló bá ìsìlámù ilẹ̀ Yorùbá jẹ́ yẹn ṣe bóun náà lọ ní kó wá lé ẹjọ́ báyìí tó wá ń sá kiri. Ó túmọ̀ sí wípé ihun tó ń ṣe ń gbà náà òun mọ̀ọ́mọ̀ fẹ́ wá máa wá búlí àwọn èèyàn máa wá bá àwọn èèyàn lórúkọ jẹ́ ni kò ń ṣe wípé òun ṣiṣẹ́ fẹ́ sìn. Gbogbo ẹni bá ń ṣiṣẹ́ fẹ́ sìn ó gbọ́dọ̀ tẹ̀lé ohun tọ́lọ́hun sọ fún wa tànábì wa Muhammad sọ fún wa. Hidhu ila sabili rabbika
bil hikma wal mau'izatil hasan. Bí yàn bá máa ṣe dáwà tẹ̀sìn tànábì Muhammad, èèyàn gbọ́dọ̀ ṣe bil hikma ló làákàyè wal mau'izatil hasan. De ṣe wáàsí tó máa ṣe àwọn èèyàn ní àǹfààní. Má ṣe wáàsí jẹ́ pé wàá máa búlì wàá máa búlì wàá máa pè yẹn ní dáwà. So búlì òun ló wá bí fracas. Búlì ló bí fracas. Ìyẹn ló mú àwa náà dìde wípé Islam wa ò kọ́ wa ní ohun tó ń ṣe yìí. Ihun tó ń ṣe yìí Islam wa kọ́ ló kọ́ wa. Ìyẹn ló mú káwa náà wá dìde. Àwa náà wá dìde pẹ̀lú ẹnìyẹn. Ó wá tọ̀nù búlì yẹn sọ́dọ̀ tiwa náà. Torí pé a pè é ṣàkíyèsí. Fún làákàyè kó máa tẹ̀lé mi o. Torí pé a pè é ṣàkíyèsí nígbà náà lọ́hùn. Ó wá tọ̀nù búlì yẹn sọ́dọ̀ tiwa. Ló fa sábàbí ńjọ́ ta kọ́kọ́ jọ bẹ̀rẹ̀ tó lọ gbé fídíò X mi tó bẹ̀rẹ̀ sí ní búlì. Mo dẹ̀ fẹ́ kẹ́ lọ mọ̀ kíní kan dájú wípé ṣẹ́tírí tó bá ti bully is a fracas. Gbogbo ẹni tó bá ti wá support ẹni tó ń bully, gbogbo ẹni bá ti ń share fídíò ẹni tó ń bully, gbogbo ẹni tó bá ti wà behind ẹni tó ń bully, gbogbo ẹni tó bá ti ń fún ẹni tó ń bully lówó, ìwọ náà fún ara ẹ̀ ń contribute lórí aburú yẹn ni. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ kíní kan dájú pé ó máa kàn wọ́ náà. So that mo wá fẹ́ jẹ́ kí kíní kan yé wa. Torí pọ́rọ̀ yìí ń sìn ó ti ń lọ bí tí a ti ń fẹ́ jẹ́ pé ó ti ń lọ towards ending. Ṣùgbọ́n kó tó lọ síbi ending, a kàn fẹ́ jẹ́ káwọn onílàákàyè mọ̀ wípé bully tí Saidi dálẹ̀ ló di fracas lénìí. Ṣé wá rí gbogbo àwọn tó wá padà wá nípa àwọn kún Saidi lọ́wọ́ lórí aburú tó ṣojú ṣáára tí gbogbo wa mọ̀ pé ohun tó ń ṣe yìí ò dá, tí gbogbo wa náà dẹ̀ mọ̀ pé àwa náà ò lè gba irú ẹ̀ tó bá ṣe irú ẹ̀ fún wa. Bí àmùdá nílòbù ọjọ́ tí yẹ́sẹ̀ àlùnákà tó dọ́gbọ́n yíwọ́ lù ẹ̀ lásán lórí wípé ó sọ ọ̀rọ̀ kò bá kò gbé sí ẹ, ìwọ náà ò lè gba irú ẹ̀ ló ṣe gbégbèsẹ̀ débi wípé nígbà náà lọ́hùn ó ṣohun ra èdè bíi pé gbogbo yẹ́sẹ̀ àlùnákà kọ sórí péèjì ẹ̀, gbogbo fídíò tí yẹ́sẹ̀ àlùnákà kọ ló lọ print lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ wò, òun ló print gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan òun lélẹ́yìí. Print gbogbo tó wà lórí fóònù yẹn, gbogbo tó yẹ sáré náà kọ sórí péjì ẹ pátá ló print one by one. Nítorí pé o fẹ́ gba ẹ̀tọ́ ẹ lọ́wọ́ yẹ́sì àlùnákà. Wọ́n gbàgbé wípé ọlọ́run ọba bíyàn bá da láyé bí ò bá da Ọlọ́run á tún tún dá lálẹ́ kìámà. Ó wá fìtínà yẹ̀sì àlùnákà títí débi pé ó ń bọ̀ láti ilé Ọlọ́run, ẹ tún lọ gbé ní airport, ẹ dẹ̀ gbé lọ sí prison. Torí pé ìwọ fẹ́ gba ẹ̀tọ́ tiẹ̀ lọ́wọ́ ẹ gbé lọ sí prison. Ẹ wá tínú ẹ̀ títí nígbà tí àwọn èèyàn tó wá bẹ̀bẹ̀ kó tó ṣe àforíjì fún, ó tún gba 2 million naira. Yẹ̀sì àlùnákà wá ṣe ìdá kan nínú ìdá 10 ìwọ̀n tí Saidi ṣe fún àáfà àti wa. Ìyẹn làwa náà wá ń béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ Saidi pé ihun tó ṣe fáàfáà wa yìí àwa náà fẹ́ gbẹ̀tọ́ tiwa náà. Ìwọ wá dúró wípé àwa ò ní rẹ̀tọ́ tiwa gbà. Àwọn kan tó wá ń fowó ràn ẹ́ lọ́wọ́ pé àwa ò ní rẹ̀tọ́ tiwa gbà. Ẹ dákun bí yóò bá wá rí gbà láyé yẹn wá nígbà lálẹ́ kìámà ni.
ṣé tí yóò bá wá nígbà láyé èèyàn nígbà lálẹ́ kìámọ̀? Torí wípé tí a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ẹ̀rí pọ̀rọ̀ yìí ti dàbí wípé èèyàn tí yóò bá lè mú ìyẹn wà fà lọ́lọ́run lọ́wọ́. Torí pé a ti rí wípé àwọn tó ní kẹ́ máa ṣe ohun tẹ́ ń ṣe yìí wípé wọn ò ní mú yín ẹ máa ṣe lọ. A ti rí wípé lóòótọ́ lódodo wọ́n náwó, wọ́n mọ̀yàn, wọ́n ní gbogbo nǹkan. Ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ kinní kan dájú pé ṣé Ọlọ́run ò ní dájọ́ ni. Mo dẹ̀ fẹ́ ká lọ mọ̀ kinní kan dájú wípé ẹni bá ti lọ involve rẹ̀ sí fracas, bí Yusufu ṣe fira ẹ̀ sínú fracas látara àwọn tóun náà ń lò láti máa bà wọn lórúkọ jẹ́, lọ mọ̀ pé wọ́n máa bà wọn náà lórúkọ jẹ́. Because ọjọ́ tí Yusufu bẹ̀rẹ̀ fracas yìí, orí péèjì ẹ̀ ló ti rán èèyàn pé kó máa lọ bè mí lórúkọ jẹ́. Orí péèjì ẹ̀ leléyìí wà, òun leléyìí, orí péèjì ẹ̀ leléyìí, orí péèjì ẹ̀ leléyìí wà, orí péèjì ẹ̀ leléyìí, òun ní orí péèjì Yusuf, òun ní Adépọ̀jù Yusuf, orí péèjì ẹ̀ ló wà. Tí èèyàn kan ń pè wá ní ẹran lọmọ tó tún wá gbé fọ́tò horror picture mi síbẹ̀ àti fọ́tò Sàásù Jamiu àtajá, débi pé ó tún bà mí lórúkọ jẹ́, ó búlì mi, ó búlì bàbá mi. Tẹ́ bá gbàgbé mo screenshot ẹ̀, mo dẹ̀ sọ fún Yusuf jọ náà pé now welcome to Islamic fracas, because fracas kò sí ohun tí ò lè bá pàdé nínú fracas. Wọ́n máa bú ìyá ẹ, wọ́n máa bú bàbá ẹ, wọ́n máa ṣépè fún ẹ, kò sí nǹkan tí ò sí nínú fracas. Mo sọ nígbà náà lọ́hùn ọjọ́ tí mo screen record ẹ, I have the recording. Wọ́n máa bú ìyá ẹ, wọ́n máa bú bàbá ẹ, wọ́n máa parọ́ mọ́ ẹ, wọ́n máa búlì ẹ, wọ́n máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́, kò sí nǹkan tí ò sí nínú fracas. Ìwọ tó bá ti mọ̀ pé ààrẹ ò gbà kí wọ́n bú ẹ, ààrẹ ò gbà kí wọ́n búlì ẹ, ìwọ náà máa allow anybody kó bú èèyàn lórí péèjì ẹ, máa allow èèyàn kó bá èèyàn lórúkọ jẹ́ lórí péèjì ẹ, máa allow èèyàn kó bá àwọn èèyàn lórúkọ jẹ́. Bákan náà ìwọ náà the same thing, ó bú Mudiru Mọ́ríkàsì náà. Because ṣé tí tabakàn wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, tabakàn wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ pé everybody ti mọ ohun tó ń ṣẹlẹ̀ pé Islam kọ́ lẹ gbé dání, ẹ wá protect Islam, ẹ wá fi Islam ẹ wá fi ṣe business ni. Because tani pé Islam lẹ gbé dání ni, Ànábì ní pé la yuminu hadukun, Ànábì sọ bẹ́ẹ̀ o, Ànábì la yumin hadukun, ẹ ní pera yín lóní gbàgbọ́ o, ata yuhibba lahahi man yuhibbu nafsi. Ànábì ní ẹ ní pera yín mùsùlùmí òdodo, ata yuhibba lahahi man yuhibbu nafsi. Ihun tó bá ti mọ̀ pé ó lè gbà kí wọ́n ṣe fún ẹ, má ṣe fún ọmọlàkejì ẹ. Gbogbo tẹ́yin ò lè gbà kí wọ́n ṣe fún yín lẹ́yìn ń ṣe fún ọmọlàkejì. Ó wá tó àdìkò tí wọ́n fẹ́ gbẹ̀san, ẹ wá ń sá kiri. Tí tẹ bá ń sá láyé ẹ lè sá lọ́run ni. Ṣé tẹ bá ń sá láyé ẹ lè sá lọ́run ni. Tẹ́yin bá sọ pé wọ́n bá yín lórúkọ jẹ́, ẹ gbé lè lọ ilé ẹjọ́, ẹ gbé tọ̀hún lọ ilé ẹjọ́, ẹ gbé lè lọ ilé ẹjọ́. Ó wá dásìkò tán ní pé ẹ̀yin náà bá yàn lórúkọ jẹ́, ẹ bá yàn lórúkọ jẹ́, wọ́n wá ní kẹ́ ẹ wá nílé ẹjọ́, ẹ wá ń sá ẹ lè yọjú sí ilé ẹjọ́. Nígbà tẹ́ ń ṣe episode 1, episode 2, episode 3 lórí ọ̀rọ̀ kápítẹ́nì, á já sí pé gbogbo ohun tẹ́ ń sọ fún ayé ẹ̀ ń tan ayé ni. Torí pé lódodo lẹ̀ ń sọ fún ayé nípa kápítẹ́nì pé ẹ̀ mọ̀ ń pa ẹ lọ sọ nílé ẹjọ́. Àní tí wọ́n pé lóòótọ́ lẹ̀ ẹ̀ mọ̀ nípa gbogbo ohun tí kápítẹ́nì tó fi ṣe fún Sàásù Jamiu, ẹ lọ sọ nílé ẹjọ́. Ṣe bẹ́ẹ̀ ní lọ́ọ̀yà,
ẹni lọ́ọ̀yà tí ò ń ṣe ẹyọ kan, tí ò ń ṣe méjì, tí ò ń ṣe mẹ́ta, tí ò ń ṣe mẹ́rin, ẹ lọ sọ fún ilé ẹjọ́ wípé ihun tí wọ́n sọ yìí o, wọ́n parọ́ mọ́ yín ni o, ẹ̀rí rèé o. Àmọ́ torí pé alábùkù nìyí, alábòsí nìyí, nítorí pé ẹ wá ń fi ìsìláàmù tàn ayé ni, ẹ ń ṣe mùsùlùmí òdodo. Ànábì lè sọ bẹ́ẹ̀, Ànábì la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu nafsihi. Ihun tẹ́ mọ̀ pé inú ò lè gbà wá ìtẹ́ ń ṣe fún ọmọlàkejì. Ẹni bá mọ̀ pé òun wà lórí òdodo, òun dẹ̀ ní lọ́ọ̀yà, òun dẹ̀ mọ̀yàn, òun dẹ̀ náwó lọ́wọ́, kò jẹ́ kó máa sá nílé ẹjọ́. Kò jẹ́ kó máa sá nílé ẹjọ́ torí pé lóòótọ́ bá pé lórí òdodo ló wà o. Ó dẹ̀ mọ̀ wípé o parọ́, o tàn gbogbo mùsùlùmí lórí episode 1, episode 2, episode 3, episode 4, episode 5, episode 6. Ó jẹ́ kó lọ defend ara ẹ nílé ẹjọ́. Àmọ́ torí pé àbòsílẹ̀ ń ṣe fún Islam. Ẹlẹ́ẹ̀kẹta tí mo wá fẹ́ kó yí àwọn èèyàn nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni wípé gbogbo àwọn tẹ́yìn bá wá ní ẹ fẹ́ gbé lọ sí ilé ẹjọ́, ẹ wá mọ ọ̀nà yìí nìke, ọ̀nà yìí ní padà láti wọ́ ẹni yẹn dé ilé ẹjọ́ by fire by force. Fáwọn tí wọ́n mọ̀ ń pa ẹjọ́ bíi tí wọ́n mọ̀ ń pa ẹjọ́ ni o. Ẹ mọ ọ̀nà tẹ́ lè fi trap gbogbo ẹni tẹ́yìn bá fẹ́ gbé lọ sí ilé ẹjọ́. Ṣùgbọ́n gbogbo àwọn tẹ́ wá ń gbé lọ ilé ẹjọ́ yìí, mo fẹ́ kí kinní kan yí àwọn èèyàn. Kò sẹ́nìkan tán gbé lọ ilé ẹjọ́ tí wọ́n ní case against ẹ o. Ṣùgbọ́n tí wọ́n ní ni wípé wọ́n ní attack. Wọ́n dẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń fi ọlọ́pàá harass èèyàn. But tó bá pé lórí case gangan, gbogbo àwọn tó bá dúró pé okay o, lórí n tó wà nílẹ̀ yìí jà lọ ṣẹjọ́ gangan, ẹ rí pé wọn ò lè bá wọn ṣẹjọ́. Saheed Shittu tá à ń sọ yìí, wọ́n ti ń wá nílé ẹjọ́ ń sìn ó ti lé lọ́dún 2. Ó ní oríṣiríṣi bench warrant lórí tó ń sá kiri tí ò yọjú. Tó ń sá kiri tá a dẹ̀ mọ̀ pé àsìkò ni o, ọjọ́ ni o, ọdún ni o, ìgbà ni o, Ọlọ́run ló mọ̀, ṣùgbọ́n mọ̀ pé wọ́n máa tẹ̀ ńjọ́ kan. Now lẹ́yìn ìgbà tó wọ́n wá Saheed nílé ẹjọ́ yìí, òun náà wá gbégbèsè láti gbé àwọn èèyàn lọ sí ilé ẹjọ́. Gbogbo àwọn tó ń wá gbé lọ ilé ẹjọ́ pátá, àyínìke, àyínìpadà, àwọn yẹn padà yọjú sí ilé ẹjọ́. Àwọn tó wá gbé lọ ilé ẹjọ́ yìí látòrí Alibabowi, Afa Wahab, látòrí Baba Bariga, Afa Sakama, Afa kílókò àbá yìí ti ń jẹ́ náà, owó fíìtì mi, òkúta gidi. Gbogbo àwọn tí Saheed wá gbé lọ ilé ẹjọ́ yìí pátá, kò wá sẹ́ni tí ò yọjú sí ilé ẹjọ́. Ìwọ tó tún wá gbéyàn lọ ilé ẹjọ́, kí ló dé tí wọ́n náà tún wá ń sá ilé ẹjọ́, ipò tún gbéyàn lọ ilé ẹjọ́. Kí ló dé tí à ń pè mí? Ẹ má bínú o, ìyẹn sáré mọ̀ ti ọ̀rọ̀ yìí o. Mo ní gbọ́, màá send owó sí ẹ tó gbọ́. Okay. Màá catch up ẹ. Ẹ má bínú, ọmọ mi ló pè mí láti school. Tó bá dẹ̀ fi lè pè mí lásìkò yìí báyìí, àwọn gbọ́dọ̀ tètè dá lóhùn. Ó ní ìdòwò ni, yẹn bá chẹ́yìn. So that gbogbo àwọn tí Saheed wá gbé lọ ilé ẹjọ́ yìí, gbogbo wọn ni wọ́n yọjú sí ilé ẹjọ́ torí pé wọ́n mọ̀ wípé àwọn ní ẹ̀rí tó dájú lọ́wọ́ pé ó ń parọ́ mọ́ àwọn ni lórí nǹkan tó torí ẹ̀ gbé àwọn lọ ilé ẹjọ́. Wọ́n pa àwọn ní ẹ̀rí lọ́wọ́. Afa Alibabowi, ó gbé lọ ilé ẹjọ́, ó yọjú sí ilé ẹjọ́, kò sá nílé ẹjọ́ títí di ìsìn, kò sá. Bákan náà, Baba Bariga,
ó gbé lọ ilé ẹjọ́ Àdìó ò sá nílé ẹjọ́ títí di ìsìn Àdìó ò sá. Bákan náà Sàkámà ó gbé lọ ilé ẹjọ́ Sàkámà náà ò sá nílé ẹjọ́ títí di ìsìn yìí. Bákan náà Òkútagídí owó fìtìmí ó gbé lọ ilé ẹjọ́ owó fìtìmí náà mà sá nílé ẹjọ́ débi wípé àwọn tó gbé lọ ilé ẹjọ́ yìí wọ́n tún padà kàńtà ẹjọ́ ẹ wọ́n tún gbàdà gba bench warrant àti yẹ lórí tó bá pé lórí òdodo ló wà tó bá pé lórí òdodo ló wà kí ló ń sá kiri fún tó yọjú sí ilé ẹjọ́ tó bá pé lórí òdodo làwọn lọ́ọ̀yà yín wà tí òun pé bóyá wọ́n máa wọ náà Ọlọ́run nírọ̀rùn kí lé tí wọ́n ní pé kẹ́ ẹ má yọjú sí ilé ẹjọ́ kí ló kẹ́ ẹ má yọjú sí ilé ẹjọ́ ó túmọ̀ sí wípé ẹ ṣeun tẹ́ ń ṣe nítorí tó lọ́hùn ẹ wá da síláàmù láàmú nítorí ẹ̀hún tẹ́ fẹ́ jẹ ẹ gbọ́ ẹ wá da síláàmù láàmú nítorí ohun tí ẹ fẹ́ jẹ ẹ ṣe nítorí tó lọ́hùn tẹ́ bá ṣe nítorí tó lọ́hùn ni ẹ ní ṣe tán kó wá dá pọn kí ẹ má wà lè dúró lórí pé ohun tí mò ń ṣe orí òdodo mo wà náà orí òdodo mo wà ó túmọ̀ sí wípé nísìn gbogbo ayé ti mọ̀ pé alábòsí ní ẹ̀lú lọ́ládé lọ sórí cash app request owó kí n send ẹ̀ sí ẹ ṣùgbọ́n request orí cash app ẹ ṣùgbọ́n ó túmọ̀ sí wípé gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe ẹ̀yin gangan fúnra yín ẹ ti mọ̀ wípé ẹ lè rí justice níwájú ìjọba ẹ lè rí no má ní justice ẹ lè jẹ lọ níwájú ìjọba ṣẹ́ni tí ò lè jẹ lọ níwájú ìjọba ló máa ń fẹ́ jẹ lọ níwájú Ọlọ́run ṣebí ìjọba ló ń pè yín ìjọba ayé ló ń pè yín tẹ́ ń sá yìí lórí àwọn aburú tẹ́ ń ṣe ìjọba ayé ń pè yín ẹ̀ ń sá ẹ wá lérò pé kẹ́ ná owó láti pé kí ẹ má yọjú ó lè yọ yín níbi ìdájọ́ Ọlọ́run wàhálà ẹ lè sá níwájú Ọlọ́run kẹ́ sá títí níwájú èèyàn ẹ lè sá níwájú Ọlọ́run bẹ́lẹ̀ ta ṣe ìdájọ́ ayé náà máa ṣẹlẹ̀ lẹ́yìn lórí. Now kí wọ́n summarize topic mi gangan ni wípé gbogbo ayé náà ti rí nsìn pé àwọn ará bíbá yìí wọn ò ṣe ohun tó ń ṣe nítorí t'Ọlọ́run gbogbo ohun tí wọ́n ń ṣe wúrúwúrú nítorí ayé ni wọn ò ṣe nítorí Ọlọ́run ló já sí pé gbogbo ohun tẹ́yìn ń gbà lẹ́tọ̀ọ́ lọ́wọ́ àwọn èèyàn ẹ̀yin ò fẹ́ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ tiwọn ẹ̀yin ò fẹ́ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn ṣé tí ẹ bá wá fún àwọn èèyàn lẹ́rọ̀ ṣọlọ́run ò ní gbà lọ́wọ́ yín lọ́wọ́n á gbà lọ́wọ́ yín ní ìlọ́po lọ́wọ́n á gbà lọ́wọ́ yín torí wípé ayé yìí tí a jọ wà yìí Ọlọ́run fún ara ẹ̀ lónìí pé wà á fa aná bá dàkún àlàbádélé dàrájàtì a lè jura wa lọ lóòótọ́ a náwó lọ́wọ́ jura wa lọ a ní gbogbo nǹkan jura wa lọ ṣùgbọ́n kankan tí Ọlọ́run ò fún yín tí ẹ ní òun ní pé ẹ ní ìtẹ́lọ́rùn gbogbo ohun tọ́lọ́run bá fún yàn bọ́lọ́run bá ti yọ ìtẹ́lọ́rùn kó ń bẹ kò ní nǹkan kan lèmi ṣe máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àfádátí ní kànáà àtòkù làázá wàhálì àzá àházù mi kànáà ìtẹ́lọ́rùn Ọlọ́run fi ṣe mí ní bí mo ṣe rí so that now àwọn èèyàn máa wá béèrè pé wáyé jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe wá ń lọ sọ́dọ̀ wọn ẹ jẹ́ n sọ tọrọ fún yín èèyàn tí ò bá ní ẹ̀mí tẹ́ẹ̀mí ẹ̀ ò bá gbé tán pé gẹ́gẹ́ bí àwa last man standing mi last man standing tẹ́ẹ̀mí ò bá gbé tán kò lè bá àwọn ará bíbá ìṣe ẹjọ́ kan máa frustrate ẹ̀ wọ́n máa frustrate onítọ̀hún débi wípé èèyàn tó bá ní ohun tó ń mú láyé tó dẹ̀ níbi tó ń lọ láyé lóòótọ́ tó dẹ̀ pé lóòótọ́ o Ọlọ́run kò fẹ́ wàhálà á mọ̀ pé táwọn ará bíbá ibà ti gbé wàhálà wọn dé
àfi kóhun tètè ya yẹra fún wọn ló fà lẹ́ fi rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lọ ń bá wọn pé ó dá mo tọrọ àforíjì àbíyẹsẹ àlùnáka ṣé dábàá ní kó máa ṣe lọ kó máa fà á lọ ẹ bú àfa ẹ ó bú yín padà ṣùgbọ́n torí pé wọ́n frustrate ẹ àbí jackmud àbáwọn tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni kọ́ tẹ́mi wá fẹ́ sọ fún yín sìn òun ni wípé ṣé tí gbogbo àwọn aláìṣẹ̀ tẹ́ ń fìyà jẹ gbogbo àwọn aláìṣẹ̀ tẹ́ ń fìyà jẹ tẹ́ lérò wípé nítorí ọ̀kan lọ́mọ ẹ fẹ́ máa fìyà jẹ àwọn aláìṣẹ̀ wá ìtẹ́ ẹ̀fọ́ àwọn aláìṣẹ̀ lẹ́ jẹ́ káwájọ fèsì ara wa èmi Ṣákírù ọmọ Álímì Kòwé last man standing èmi ò sá fún yín o èmi ò dẹ̀ bẹ̀rù o èmi ò dẹ̀ fọ́ o èmi ò fọ́ rárá o mi ò sá o ihun tí mò ń ṣe yìí mo bọ́ bá tó ní mí dà níyàn ẹ̀ ní o ẹ̀bẹ̀ gbọ́ mo bọ́ bá tó ní mí dà níyàn ẹ̀ ní o. mo dẹ̀ mọ̀ dájú wípé pẹ̀lú gbára lọ́lọ́run tí mo gbára lọ́lọ́run wà inna judana lahumul galib èmi ni máa borí yín èmi ni máa borí yín pẹ̀lú gbọ́lọ́dọ̀ Ọlọ́run. mo dẹ̀ fẹ́ ká mọ̀ kíní kan dájú ṣe tí láàrin èmi àti yín gangan láàrin èmi àti yín àwa mẹ́rin kan wà lọ́dọ̀ tiwa àwọn mẹ́rin kan wà lọ́dọ̀ yín tí a bá jọ dúró tira wa ẹ rí wípé láyé tájọ wà yìí ẹ lè lọ mo ti sọ ọjọ́ tó ti pẹ́ tó bá ní ìbí àti Saheed ṣe tú ìwájọ́ ń fa wàhálà mélòó lára Saheed mélòó ní gbogbo ara ẹ̀ ṣùgbọ́n òun ti darúgbó òjijì yẹn yìí tó dẹ̀ ń ṣe láàrin sars Jamiu àti Labaika the Christ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fèsì náà sars Jamiu tó ṣe rọ́nà lọ òun pè yín ilé ẹjọ́ tó bá tẹ̀yìn bá tó bẹ́ẹ̀ yọjú sí ilé ẹjọ́ fẹ́kí lóòótọ́ ló yóò dodo lẹ́wà ẹ yọjú sí ilé ẹjọ́ kẹlẹ́bàṣẹjọ́ ilé ẹjọ́. ẹlẹ́ẹ̀kẹta èyí tó ń ṣẹlẹ̀ láàrin bàbá kí ó gba góòdì àti Kàfílátù Káwọ́là èmi ò fẹ́ wọnú ọ̀rọ̀ yẹn púpọ̀ mọ́ torí pọ́dọ̀ yẹn ti débi tó yẹ kó dé gangan ó ti débẹ̀ gangan ó ti yes umu gan ti gbóhùn yẹn ó ti mọ̀ pé nóbì ṣeré ó ti mọ̀ pé kọ̀ǹfàmù lélẹ̀ ṣé láàrin àwọn méjèèjì yẹn náà Kàfílà lè lọ lára bàbá tí ó gba góòdì ni ká dá láyé kán tó lọ tún dá lọ́run ṣé Kàfílà lè jàre bàbá kí ó gba góòdì ni Kàfílà ò lè jàre Akéwùgbà góòdù torí pé gbogbo ayé mọ̀ wípé kò síbi tí Akéwùgbà góòdù ti lanu báyìí tó dárúkọ Kàfílà yìí tó sọ̀rọ̀ Kàfílà rà tó sọ̀rọ̀ ẹ̀rí so that kò lè lọ láyé kò lè lọ lọ́run àbí ká wá ní pé láàrin Bàbá Bariga àti Alif Jago ẹ jẹ́ ká jọ wò láàrin àwọn méjèèjì yẹn náà ta la lábùsì ta ló tàlú ẹ̀ ta ló fẹ́ràn ìlú ẹ̀ ta ló fẹ́ràn ìlú ẹ̀ ta ló tàlú ẹ̀ ògo Ìlọrin tí gbogbo wọn fẹ́ gbógun tì lé nìyí ọjọ́ ta máa dé ògo Ìlọrin lẹ̀ sábà bí nítorí àwọn tó ń bú àwọn àáfàá wa náà látòrí ẹ̀ dálẹ̀ ẹni tó dẹ̀ jẹ́ ni àkọ́kọ́ tẹ́ pé àkọ́kọ́ ní fókọ̀sì lórí Saheed Shittu náà ni Fúlàní ṣe wá dẹni tó wá ń pọn Saheed lẹ́ni ta ló ṣe àbòsí ta ló jàǹbá àmọ́ náà láyé àtàlẹ́kẹ́ àmọ́ so that gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ń sìn láàárín àwa mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ yìí ẹ jẹ́ ká dá láyé lójú ọ̀nà bóyá tọ́ bóyá yẹ gangan ta ló máa jẹ̀bi ta ló máa jàre pé ká dá láyé gangan bó ti tọ́ bó ṣe yẹ gangan láyé ta ló máa jẹ̀bi ta ló máa jàre àní láàrin mi àti Saheed Shittu mo béèrè kán ní kájọ wá rojọ́ láyé kájọ wá lu ọjọ́ láyé pé ok láàrin mi Saheed o kí ló ń ṣe láàrin mi Saheed gangan o gbogbo ayé ló mọ̀ pé Saheed ló bẹ̀rẹ̀ aburú èmi wá defend ni Saheed ló wá attack
wáyé ló mọ̀ láàrin sars Jamiu Adégúnwà àti Yusufu gbogbo ayé ló mọ̀ wípé Yusufu ń lo owó agbára lérí sars Jamiu lọ́jọ́ tó ti pẹ́ ni ó ń lo owó agbára lórí sars Jamiu àmọ́ gbà tó Ọlọ́run wá ní kí sars Jamiu náà dé láti pé kí Ọlọ́run fẹ́ ní kí sars Jamiu náà wá gba ẹ̀san aburú tó ń ṣe fún wọn kí ló ń sá ní kóòtù fún. àná ṣe fídíò lórí sars Jamiu episode 1 episode 2 episode 3 episode 4 till episode 6 gbogbo episode yẹn kí ló tó kó lọ kóòtù nísìn pé orí òdodo ló wà. àbí lórí Akéwùgbà Gold àti Kàfílátù Káwọ́là gbogbo ayé ló mọ̀ pé Kàfílà gan sọ láì mọye gbà pé Ọlọ́run lo Akéwùgbà Gold láti ṣe oore tó pọ̀ fún wọn nínú ayé òun. kódà ìṣòro tó bá Kàfílà tó fi di pé pàdé lọ́yà Ọlọ́run lo Akéwùgbà Gold fún wọn náà ni. àti Kàfílà àtọkọ ẹ̀ lọ́yà wọ́n sì jẹ bàbá Akéwùgbà Gold owó tó lé ní 12 million títí dàárọ̀ yìí. ẹni tó wá ràn yín lọ́wọ́ tó ṣàánú yín ó tún wá gbógun tí ó tún bà lórúkọ jẹ́ ṣọ́lọ́hún wà ní dání kọ́lọ́hún tó wá da wọ́n ní ẹjẹ́ wa lọ dá nílé ẹjọ́ wọ́n ní kí wá lọ dá nílé ẹjọ́ wọ́n ti wá dé ilé ẹjọ́ wọ́n ti gbogbo tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ kẹ́nìbọ̀dì máa sọ lórí social media àwa dákẹ́ àfọwọ́lẹ́rán ó tún fò bọ́ tánjọ́ kejì ó tún yóró wòró àwọn oníkàtà máa sọ lé lórí. àánú àfa làbíbù ló kàn ṣe mí mi ní sọ jù bẹ́ẹ̀ lọ anábàlà bíbù ṣe mí mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ ká da láyé ká tó lọ da lọ́run so that ti Fúlàní àti bàbá ń bá dígà náà bí wọ́n ṣe sọ àwọn atájọ́ ń fa ọ̀rọ̀ yìí onípa àtònígẹ̀ ni wá láyé àtàlẹ̀ kìámọ̀ Ọlọ́run máa dá ẹjọ́ yẹn ká tó dá kìámọ̀. ṣùgbọ́n mo wá fẹ́ pè ẹ̀yin kọ̀ọ̀kan tí a sì pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí tẹ́yin náà náwó sí àbí tẹ́yin náà ń sọ̀pọ́ọ̀tì wọn ipe ní rí justice bí mo ṣe sọ́lẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí kò dàrú gbogbo ayé mọ̀ wípé lọ́dọ̀ àwa mẹ́rẹ̀ẹ̀rin yìí àwa la ní ààrẹ láyé àti iwájú Ọlọ́run tí ẹ bá náà pàwọ́ kọ́ la ní ààrẹ láyé ẹ jẹ́ káwa mẹ́rẹ̀ẹ̀rin yẹn kájọ kóra ọ̀rọ̀ síwájú ẹjọ́ gangan iwájú ilé ẹjọ́ gangan káwa máa ṣe kéèsì yẹn lọ́tọ̀ọ̀tọ̀ kí màá sáré ìjọ fèsì ara wa kí sars Jamiu àti Yusufu kọ́ fèsì ara wọn pẹ̀lú ẹjọ́ tó wà ní kóòtù tí bàbá Akéwùgbà Gold àti Káwọ́là kọ́ fèsì ara wọn kí Fúlàní àti bàbá Bàrígà kọ́ fèsì ara wọn nílùú lọ kọjá lọ fèsì ara wọn nílùú lọ ni káwá wẹ̀ ń tọ́lọ́hún máa gbé èrè fún àti ẹbí fún ṣùgbọ́n gbẹ̀yìn tẹ wá dúró dó pé àní rí justice tọ̀ àwọn oníkọ̀tà fẹ́ ṣe mọ́ o fún yín o akóògbé síwájú Ọlọ́run akóògbé síwájú Ọlọ́run torí pé mo gba kọ́ọ̀lù tó pọ̀ ẹni pọ́dọ̀ tí mo ń sọ yìí ó mú wá sí dání ó dẹ̀ mú òdodo ọ̀rọ̀ dání ìgbà kọ́ọ̀dù tó pọ̀ pàápàá jùlọ lórí bàbá wa kan tọ́lọ́hún ń lò lórí dáadáa tí bàbá náà ti ṣe fún Islam àti dáadáa tí bàbá náà tó ṣe sínú family house wa ní Markaz àti dáadáa tí bàbá náà tó ṣe lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó já sí pé lórí pé àní rí justice ló ń bí àwa nínú mo dẹ̀ fẹ́ ká mọ̀ kí ní kan dájú pé èmi ò Ṣakiru Bono Alimi èmi ò ń fọ́ mi ìbẹ̀rù anybody láyé o mi ò bẹ̀rù anybody mi ì ní olùbẹ̀rù kankan ṣùgbọ́n mo ní onítìjú ṣùgbọ́n mi ò ní oníbẹ̀rù wú ìbí kò sípò tó bá wà láyé kò sípò tí yàn bá wà láyé mi ò ń fọ́ fún yàn mo máa ń respect èèyàn ni mo dẹ̀ máa ń tijú èèyàn mo lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò sí oore kan tẹ́nìkan láàmì láàgùn ẹ̀ lórí social media yìí pé lágbájá ló la lágbájá ní àgùn oríire kan kò so nítọ̀hún
gbogbo tí yàn ń ṣe lóríire lọ́ba tó ní mí ti ní kí n ṣe kí n tó dórí social media. Mo ti lọ lé kéwú níwọ̀nba, mo kàwé níwọ̀nba, àmọ́ lóríire gangan mo ti kọ́lé, mo ti ra mọ́tò tí ò ń ṣe kìíní tí ò ń ṣe kìíní tí ò ń ṣe kẹta, alhamdulilayi. Mo ti lọ sí mọ́kà tí ò ń ṣe kìíní tí ò ń ṣe kìíní tí ò ń ṣe kẹta, mo lọ sí umura, mo ti lọ sí ìlú òyìnbó, mo ti kọ́ ọmọ mi wá sí ìlú òyìnbó, àwọn ọmọ mi tún kàwé ní ìlú òyìnbó. Gbogbo eléyìí náà azami fọdílì rọbì, àánú Ọlọ́run ni. Kò ń sórí mídíà ìrìyàn kan ti wá láàmì ní àgùn oríire kan, ṣùgbọ́n gbogbo ẹni tó bá ṣoore fún yàn kíyàn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, kíyàn dẹ̀ kí onítọ̀hún náà. Ẹni tó wá láyàn lágùn oríire, inú oríire tíyàn wá ṣe nínú ayé òun ni pé kí ìsìláàmù yàn lè pè kíyàn lọ sí mọ́kà. Bàbá kí ó gba góòdù ló la Saheed ní àgàn mọ́kà láyé ẹ̀, àwọn ọkọ̀ wọn ní mọ́kà. Ṣé àwọn nǹkan tó ṣe fún bàbá kí ó gba góòdù social media ni? Ṣùgbọ́n bó ṣe lè hùn kó rí, èèyàn láti ní àwọn onítìjú. Tí bàbá kí ó gba góòdù bá wá pè mí lénìí, wọ́n wá bẹ̀ mí torí wọ́n máa bẹ̀ mí ní o, wọ́n ti gbọ́dọ̀ kì mí mọ́lẹ̀ jù. Wọ́n máa bẹ̀ mí ni pé ọkàn lọ́mọ bàbá wa yìí tó já sí wípé àtijọ́ ń báyé wa bọ̀, kò ṣe ọdún 15, kò ṣe 20 ọdún. Mi ò ní fẹ́ kó já sí pé ọ̀rọ̀ Saheed ló máa wá sọ mí dọ̀tá bàbá yìí. Nídìí eléyìí, àwọn nǹkan kan tí ó bá ń ṣẹlẹ̀ tí ò tẹ́ ẹ lọ́rùn tó ń dùn ẹ́ lára bàbá yìí, ọkàn lọ́mọ yọ̀ǹda gbogbo ẹ̀ fọlọ́run, fílẹ̀ fọlọ́run. Ṣe bí bàbá yìí, èmi náà ń bá jà wípé wọ́n bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Saheed pé mi ò gbọ́. Ìwọ dẹ̀ ń gbèjà mi nítorí ọ̀rọ̀ Saheed. Ọkàn lọ́mọ fílẹ̀, mo yan, kódà mo ṣe tán láti ṣe ohun tí bàbá yẹn bá fẹ́ lórí ọ̀rọ̀ Saheed. Wàláhì tàlá kí ó gbàgbọ́ sọ bẹ́ẹ̀ fún mi. Ìhun tí bàbá yẹn bá fẹ́ lórí ọ̀rọ̀ Saheed yìí náà, akéwògbàgòdì ni mo ṣe láti ṣe fún bàbá yẹn. Tó yẹ pé torí ọ̀rọ̀ Saheed ni mo wá di ọ̀tá bàbá yìí. Àwọn fi gbogbo táwọn àwọn yọ̀ǹda gbogbo ọ̀rọ̀ yẹn fún Ọlọ́run. Torí wọn yẹn kó yà yín lẹ́nu, tẹ́ bá padà gbọ́ pé bàbá akéwògbàgòdì dá ìjì Saheed tù. Ohun tí mo ti mọ̀ ń pa ẹni o. Tẹ́ bá padà gbọ́ pé akéwògbàgòdì padà ṣàforíjì fún Saheed, ó dẹ̀ padà gbẹ́jọ́ Saheed kó ní kóòtù. Wọ́n yá fi Saheed. Ihun tí mo ti gbọ́ ni tí mo dẹ̀ ti mọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n bàbá ṣetán láti ṣe torí pé wọn ò fẹ́ jẹ́ kí àjọṣe àwọn àtẹni yìí, wọn ò fẹ́ kájọṣe yẹn, wọn ò fẹ́ kó pin nítorí ọ̀rọ̀ Saheed. Tí wọ́n á fi lè mú bàbá kí ó gba góòdù wá fi lè yànda ọ̀rọ̀ Saheed. Tí bàbá kí ó gba góòdù bá fi lè yànda ọ̀rọ̀ Saheed lénìí, pé àwọn yànda ọ̀rọ̀ Saheed o, kí wá ló tún kù tèmi tí ń ṣe lórí ọ̀rọ̀ Saheed. Ajá sí wípé bí àbá rẹ̀ ẹ̀tọ́ yẹn gbà láyé fún bàbá kí ó gba góòdì, ajá sí pé Ọlọ́run máa bá wọn gbà lálùkìyámọ̀. Ajá sí pé Ọlọ́run máa bá wọn ṣe kí ni? Ọlọ́run ó bá wọn gbà lálùkìyámọ̀. Àmọ́ kò sí ní tó burú jù kíyàn tijú ẹni tíyàn bá nífẹ̀ẹ́. Bàbá kí ó gba góòdì, mo tijú yín torí pé mo nífẹ̀ẹ́ yín. Ẹ̀yin náà wá tijú ẹni bàbá yìí tó dẹ̀ nífẹ̀ẹ́ bàbá náà. Ṣùgbọ́n o kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Mùdírù Mọ́ríkàsì o. Kò dẹ̀ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn Ọlọ́rin, ògo Ọlọ́rin o. Kò dẹ̀ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹjọ́ mi pẹ̀lú tìjọba o. Àmọ́ mo fẹ́ fi kíní kan dá yín lójú pé láàrin èmi àti Ọlọ́run àti bàbá kí ó gba góòdì, wọ́n ṣetán láti ṣàforíjì, láti yọ̀ǹda nítorí bàbá yìí. Wọn ò fẹ́ ṣe bàbá yìí. Wọn ò fẹ́ ṣe bàbá yìí. Torí pé àwọn kan wà nínú ayé. Àwọn kan wà nínú ayé tó bá ní pé wàá rí. Àwọn kan wà nínú ayé tó bá sọ pé wàá rí. Ṣé tí o bá tètè yẹra, kò sí ohun tó máa rí kọjá omi ojú ẹ o. Kò sí ohun tó máa rí kọjá omi ojú ẹ o.
kò dẹ̀ sí tó dẹ́rù bàbá kí ó gba góòdù wọn dẹ́rù bà wọn o ṣùgbọ́n tó bá ti lọ́mọ ẹ̀sìn bàbá yìí ti ń sponsor bàbá kí ó gba góòdù nínú Ramadani ó ti lé lọ́dún 15. àyìnmọ́yé nǹkan míì wà tí bàbá kí ó gba góòdù náà fẹ́ ṣe fún ẹ̀sìn tí wọ́n nílò pẹ̀lú ẹ̀sìn tó já sí wípé tí bàbá yóò bá ṣe ohun tí wọ́n bá tún rò síwájú kan rò sẹ́yìn kó má tún lọ dí ẹ̀sìn lọ́wọ́. àmọ́ kí ni kò tí ń fẹ́ sọ ni wípé èmi bàbá kí ó gba gold ẹ̀yin ni mo tijú mo dẹ̀ gbọ́ mo dẹ̀ gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bá mi sọ mo gbọ́ mo gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bá mi sọ kódà láàrin mi àti bàbá náà tẹ́ bá sọ pé ọ̀kan lọ́mọ nǹkan báyìí ló fẹ́ lórí ọ̀rọ̀ bàbá náà bàbá kí ó gba gold máa ṣe fún yín bàbá máa ṣe fún yín àwọn fẹ́ kẹ́ lọ́mọ kíní kan dájú wípé bíyàn ṣe lè hùn kíyàn ga tó nínú ayé kó ga tó lọ́hùn bíyàn ṣe lè hùn kíyàn tóbi tó láyé èèyàn tóbi tó lọ́hùn bíyàn ṣe lè hùn kíyàn pọ̀ tó láyé èèyàn pọ̀ tó lọ́hùn èèyàn pọ̀ tó lọ́hùn àmọ́ gbogbo tó bá kù lábẹ́ àkófọ́ lọ́hùn kọ́ lọ́hùn ṣe dájọ́. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bíyàn ṣe jẹ́ nìyẹn. Now ọ̀rọ̀ Yaya Gambari. Mo ní congratulations to Yaya Gambari. Àwọn èèyàn kan ń pè mí nígbà tí a rí post tí Agùnmáníyè gbé jáde nípa ọ̀rọ̀ Yaya Gambari. Àwọn èèyàn sọ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní sẹ́ǹdẹ̀ sí mi pé Yaya Gambari o Yaya Gambari o Yaya Gambari o. Mo wá kọ́kọ́ sórí page mi money for those people that send Yaya Gambari to me. I've said this more than 5 times pé kí Yaya Gambari lọ bẹ̀bẹ̀. Yes. Mo wà ń support pẹ̀lú pé kí Yaya Gambari lọ bẹ̀bẹ̀. Yes. Kí ni reason jẹ́ kí n wà ń support màá sọ fún yín. Ẹlẹ́ẹ̀kejì mo tún wá kọ́ nígbà tí Yaya Gambari tún wá bẹ̀bẹ̀ tán mo tún wá kọ́ mo ní alhamdulillah congratulations to Yaya Gambari freedom at last go and face your life. Ṣé tí rí ọ̀rọ̀ méjì tí mo kọ sórí péjì mi pa Yaya Gambari bó ṣe rí lẹ́mí mo ṣe kọ́ yẹn mi ṣe mùjámálà o bó ṣe rí lẹ́mí mi gangan mo ṣe kọ́. Àkọ́kọ́ ni wípé gbogbo wa la orí mídíà gbogbo wa la ti mọ bọ́ọ̀rọ̀ Yaya Gambari ṣe rí lórí social media. Ẹ mọ̀ pé Yaya Gambari ò bu ẹnìkan tó mi lórí social media ńjọ́ tí wọ́n ń lò nílòkulò kọ́lọ́hún tó ń lò mí láti yọ́kùlò oko ẹnu tó wà. Ṣáájú ọjọ́ Ọlọ́run ti lò mí láti lo Yaya Gambari lóko ẹnu tó wà. Èmi o Ṣákírù ọmọ Álímì o èmi ò ní rán Yaya Gambari níṣẹ́ kan pé kó lọ bú ẹnìkan mi ò dẹ̀ rán rí. Kódà èyí tó padà di pé di wàhálà sí lọ́rùn tó di pé wọ́n padà gbé lọ ilé ẹjọ́ gbogbo àmọ́ ti sọ láyè mọ́ ìgbà Fúlàní ló pè Ọlọ́run kò jẹ́ voice yẹn padà jáde tí wọ́n play Fúlàní ló ní kó lọ àtáàkì wọn. Kódà fídíò fọ́tò ẹnjìníà gbogbo fọ́tò family engineer Fúlàní ló sẹ́ǹdì ẹ̀ sí Yaya Gambari pé kó gbé bọ́ta. Ṣebí voice yẹn jáde láàrin wa náà. Voice èmi Fúlàní Yaya lájọ wà lórí kọ́ọ̀lù yẹn tí Yaya Gambari fi record wa. Ẹ̀ríkẹ́ mi ò support. Ṣé voice wájọ wà ń bẹ̀ ni now. So that problem tó padà níyẹn mo á ò pé mi ìfẹ́ fílẹ̀ sínú problem yẹn ló yẹ kí n gbé ọ̀rọ̀ Yaya Gambari sórí. Bàdí máa gbọ́dọ̀ Yaya Gambari sórí pé báwo ni kò ṣe ní jẹ àjẹgbé ìyà torí pé kò dàrú lóòótọ́ pé wọ́n lò Ọlọ́run dẹ̀ padà là ṣùgbọ́n èmi o
èmi ò ní lu ọmọ lọ́mọ nílòkulò torí èmi náà bẹ lọ́hùn kí n jèrè àwọn ọmọ mi. So that àwọn èèyàn kan sọ wọ́n send voice kan pé ẹ̀yà Gàmbàrí sọ pé torí pé òun ò dá sọ̀rọ̀ òun ò bá wọn dá sí ọ̀rọ̀ kíní mọ́ ẹ̀yin náà ṣe support òun mọ́. Mo ní Ìyá Gàmbàrí bẹ́ẹ̀ ṣe rí yẹn small body big engine. Ìyá Gàmbàrí ó mọ ohun tó ń sọ. Ihun tó ń sọ ni wípé ó mọ̀ pé tóun ò bá ju lámbà yẹn fún wọn wọn ò ní welcome òun. Torí Ìyá Gàmbàrí bó ṣe wà yẹn ihun tó ń sọ yẹn ẹ́ńjìnì tó wà nínú Ìyá Gàmbàrí gbọ́n débi wípé ó jẹ́ kó rí voice mi mú wá níbi tí mo ti ń sọ bẹ́ẹ̀ fún òun. Àkójọ gbé ṣebí máa bá sọ̀rọ̀ lórí fóònù ni mo dẹ̀ fẹ́ kẹ́ lọ mọ̀ pé Ìyá Gàmbàrí bó ṣe wà yẹn ò ní bá sọ̀rọ̀ lórí fóònù tó bá lò nílòkulò tó bá fẹ́ rán á rèkọ́ọ̀dù ẹ̀. Èyí tó sọ yẹn pé torí pé òun ò bá wọn dá sọ̀rọ̀ kan tó bá sì mọ̀ náà ṣe bóun ṣẹjọ́ mọ́ ó sọ yẹn fún wọn torí kó lè rọ́nà lọ ni. Ṣùgbọ́n mo support pé kó lọ bẹ̀bẹ̀. Mo support. Ihun tí mo dẹ̀ fẹ́ fi ẹ̀bẹ̀ yẹn ṣe òun náà ló padà ṣẹlẹ̀ màá dẹ̀ ṣàlàyé fún yín kó máa yé yín. Káwọn kan bá bèrè pé kí ló tí a ṣe bá Gàmbàrí ṣẹjọ́ ẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ mi mú ló bá ṣẹjọ́ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni. Mo ṣàdéhùn fún lóyè Sunday Gbogbo ọjọ́ tí wọ́n fẹ́ yọ̀ǹda Ìyá Gàmbàrí fún mi níbi tí Saheed fi sí tí mo fẹ́ gba Ìyá Gàmbàrí mo ní mi ò ní lajú mi sílẹ̀ kí ìyà jẹ Ìyá Gàmbàrí. Abdulrasheed mo ní mi ò ní lajú mi sílẹ̀ kí ìyà jẹ Ìyá Gàmbàrí. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run padà gbà bẹ́ẹ̀ fún mi pé Ọlọ́run padà jẹ́ kí ìyà jẹ ọmọ yẹn. Ṣé ti rí gbogbo ayé ló mọ̀ pé mi mò ń bá ṣe kéèsì Ìyá Gàmbàrí tẹ́lẹ̀ tí mò ń náwó tí mò ń nára gbà tó yá àwọn ẹgbẹ́ tajọ́ ń ṣe last man standing wọ́n gba kéèsì yẹn lọ́wọ́ mi pé kájọ́ máa ṣe. À ń ṣe ti Ìyá Gàmbàrí ti ẹ̀sẹ̀ àlùnákà ti Mọ́nsúrà nígbà tó yá tọ́lọ́run ṣe títí ẹ̀sẹ̀ àlùnákà kó ń bẹ̀ tí Mọ́nsúrà náà kó ń bẹ̀ ó kù ti Ìyá Gàmbàrí nìkan. Ṣùgbọ́n gbogbo àwọn tájọ́ wà nínú gúrùpù yìí ló máa ń complain a lot nípa ọ̀rọ̀ Ìyá Gàmbàrí wípé wèrèwèrè ẹ pọ̀ lórí social media. Tí ìwọ náà dẹ̀ mọ̀ tèmi náà mọ̀ pé wèrèwèrè Ìyá Gàmbàrí pọ̀ lórí social media. Wọ́n Ìyá Gàmbàrí ṣe kinní kan fún mi tí mi ò sọ lórí social media. Ẹni kí ni ṣé ní gbogbo wèrèwèrè tí Ìyá Gàmbàrí máa ń ṣe yẹn wèrè tó máa ń ṣe lórí social media ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ò kí ń rí ó blọ́ọ̀kì mi lórí péèjì ẹ̀. Ìyá Gàmbàrí blọ́ọ̀kì mi lórí péèjì ẹ̀ mi ò lè fi àkáǹtì gan wo Ìyá Gàmbàrí nígbà náà àfi tán bá sọ fún mi pé ó ṣe nǹkan kan mo ṣe máa wá bò mí láti lọ fi wo Ìyá Gàmbàrí. So mi ò ń sóòrí gbogbo wèrèwèrè tó máa ń ṣe lórí social media ó blọ́ọ̀kì mi. Ṣùgbọ́n torí pé mi ò ní interest lórí ọ̀rọ̀ Ìyá Gàmbàrí pé bóyá kí n kó bá mi ṣe nǹkan kan àbí kí mi ò ní interest kódà òun náà ti sọ́rí àti sọ́rí mo lè má bá a sọ̀rọ̀ oṣù mẹ́fà oṣù mẹ́ta mo lè má bá a sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà mi mẹ́sẹ̀jì ẹ wá lórí fóònù mi rẹpẹtẹ títí dì ìsìn ọ̀pọ̀lọpọ̀ ọgbà mi ó máa ń béèrè owó ni ó máa send mẹ́sẹ̀jì sí mi pé òun ní ìdí owó mo lè máa fún lówó. Pé kí wọ́n á pe Ìyá Gàmbàrí pé lọ bá mi sọ̀rọ̀ yẹn kọ́ ẹ̀dàkùn ṣé Ìyá Gàmbàrí lè sọ ohun tí bá sọ lórí social media ni ṣé ó ní voice tó mi ni ṣé ó ní làákàyè tó mi ni ṣé ó ní evidence tó mi ni ṣé ó gbọ́n tó mi ni ṣé ó lè sọ̀rọ̀ tó mi ni. So that lẹ́yìn pé kí n fún lówó ṣùgbọ́n àwọn tó máa ń follow ẹ̀ tó wà nínú gúrùpù yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ kí n mọ̀ pé wèrèwèrè ẹ̀ pọ̀ pàápàá jùlọ kó máa dá sí àwọn ẹjọ́ tí ó kàn kó ẹjọ́ Yorùbá nation ẹjọ́ Odùduwà ẹjọ́ àwọn ẹlẹ́bọ ẹjọ́ àwọn eléyìí kó máa lé gbogbo ẹjọ́ Ìyábọ̀ Òjó Bímbọ́ Òṣì kíní kan gbogbo àwọn ẹjọ́ yẹn ẹ rí pé nígbà tí wàhálà yẹn pọ̀ mo ṣe disclaimer torí péèjì mi lẹ́ẹ̀mẹ́ta pé tí wọ́n bá mú Ìyá Gàmbàrí gbogbo ẹjọ́ tí ó kàn tó ń dá sí o mi ò ní dá sí o. Gbogbo ayé ló mọ̀ pé lóòótọ́ ni mo kọ sórí péèjì mi pé Ìyá Gàmbàrí tán bá mú ẹ o gbogbo ẹjọ́ tó ń dá sí mi ò ní bẹ́ẹ̀ dá sí mọ́ o.
gbogbo ayé ló mọ̀ kí mo kọ sórí péjì mi torí tí wọ́n ń sọ fún mi ń pa ẹ̀ inú gúrùpù yẹn ló jẹ́ kí n kọ sórí péjì mi ìyẹn jẹ́ àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì Ìyá Gàmbàrí náà ń ta àgbo lóòótọ́ lódodo ó jogún àgbo yẹn bàbá ẹ̀ mọ̀ ń pa ẹ̀ ó jogún ẹ̀ ṣùgbọ́n Ìyá Gàmbàrí ò serious pẹ̀lú ọ̀rọ̀ àgbo yẹn kò serious. àwọn tó pè mí lórí ọ̀rọ̀ Ìyá Gàmbàrí pé àwọn sẹ́ǹdì owó sí kò fáwọn lágbo àwọn fún lówó kò fáwọn lágbo wàláyì tàláyì súnmọ́bí láìlẹ̀dí láìláìláwà tí n bá ní fi kún tí mi ní yọ kó mẹ́wọ́n lé ní 300. láwọn tó máa pè mí alájọ kan lọmọ ẹ̀yin bàbá Ìyá Gàmbàrí o afúnlówó àgbo kò fáwọn lágbo afúnlówó àgbo kódà títí kan àbúrò mi kan wà lórí prógámù yìí àbúrò mi kan wà lórí prógámù yìí Abdulrasheed ìyẹn náà pè mí òun fún Ìyá Gàmbàrí òun ló kọ́mẹ̀tì yẹn Abdulrasheed ìyẹn náà pè mí gbà yẹn òun ló kọ́mẹ̀tì yẹn bàbá kan náà wà ní Amẹ́ríkà mi báyìí kódà títí kan náà wọ́n tajà wà nínú last man standing iná tó wà ní gúrùpù wọ́n tún fún lówó kò fún wọn lágbo iná tó wà nínú gúrùpù àyè tó súnmọ́ mi nígbà tí mo mọ̀ wá pé Ìyá Gàmbàrí ilé fún ẹ lówó fún lágbo ilé fún ẹ lówó fún lágbo ilé fún ẹ lówó nígbà tí wàhálà yẹn pọ̀ tí mo rí pé àwọn ènìyàn fẹ́ fi wàhálà pa mí lórí àgbo mo dìídì wá kọ́ sórí péjì mi ni pé kẹ́nìbọ̀dì má pè mí lórí ọ̀rọ̀ àgbo Ìyá Gàmbàrí mọ́ mi ò ta àgbo kẹ́nìbọ̀dì má pè mí lórí ọ̀rọ̀ Ìyá Gàmbàrí mọ́ torí pé mi ò ta àgbo ọjọ́ yẹn mo ti ní àlàáfíà kódà ẹnìbọ̀dì bá tún pè mí sí alájọ kan lọ́mọ mi ìdásọ̀rọ̀ àgbo mọ́ ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì inú tí àwọn tájọ wà nínú gúrùpù yẹn ń rí lára Ìyá Gàmbàrí. ṣẹ́wárí ẹlẹ́ẹ̀kẹta ni pé kí Ìyá Gàmbàrí tó bá níjọ́ kan ọjọ́ kóòtù ẹ̀ kí Ìyá Gàmbàrí máa lọ kóòtù kó dẹ̀ máa parọ́ èmi ni máa ń sẹ̀ǹdì owó mọ́tò sí pásánà lápò ara tèmi gúrùpù ló ń sanwó lọ́ọ̀yà ló ń sanwó àwọn lọ́ọ̀yà èmi ni máa sẹ̀ǹdì owó mọ́tò sí lápò ara tèmi gbẹ̀wò mọ́tò kí Ìyá Gàmbàrí wá gbowó mọ́tò kó máa lọ kóòtù kó tó máa wá lé mú ó ń jẹ́ kó ń dún àwọn tó wà ní gúrùpù pé àwọn kan ń wé èsì owó lórí ọmọdé yìí ni so that kó tó wá di wípé Nàìjíríà kan tí mo wá lọ Nàìjíríà tí mo lọ gbẹ̀yìn before tí mo lọ yìí mi ò ráyè máa attend meeting ní gúrùpù dáadáa ó dápẹ́ àsìkò ẹni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá kan àbí ọ̀rọ̀ kankan tó ń ṣẹlẹ̀ mi ìrántí issue kan tó ń ṣẹlẹ̀ nígbà yẹn mọ́ Ìyá Gàmbàrí wá ń treat matter yẹn lórí page ẹ̀ lórí TikTok bí ọ̀rọ̀ Yorùbá kan ń já àwọn tí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nígbà yẹn tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islamic fracas ọ̀rọ̀ àwọn ayé ìkànnì àwọn tí àjọ wà ní last man standing ẹni yẹn wà ní Canada mo forúkọ bò láṣìírí ó wá lọ kọ́mẹ́ǹtì sọ́dọ̀ Ìyá Gàmbàrí inú ẹ̀ tó ń náwó tó ń gbọ́ bùkátà Ìyá Gàmbàrí wá lọ kọ́mẹ́ǹtì síbẹ̀ Ìyá Gàmbàrí bá gbé ẹni yẹn ṣépè ó gbé ṣépè gidi gan ni o ó gbé ṣépè tọmọtọmọ ẹni yẹn wá screen record wá gbé wá sínú group àwa treat matter yẹn àwa gbé Ìyá Gàmbàrí àti màmá ẹ̀ a gbé wọn sínú group yẹn àwa bá wọn ṣe meeting so that àwọn yẹn wá bá wí ọjọ́ yẹn wá sọ fún pé pẹ̀lú nǹkan tó ń ṣe wérewère tó ń ṣe yìí o tí ẹ kọ́kọ́ lọ ronú kí ló fẹ́ ṣe láyé ẹ̀ àbáwí ó dẹ̀ bẹ̀bẹ̀ màmá ẹ̀ náà bá kódà gbogbo ta sọ́njọ́ yẹn pátápátá screen record ẹ̀ wà nílẹ̀ Ìyá Gàmbàrí mo ti dáríjì mi ìdẹ̀gẹ́dà ti ṣe wọn mo dé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́ pàlàkọ́rọ̀ ẹ̀ já sí ṣùgbọ́n gbogbo ta bá sọ́njọ́ yẹn pátápátá screen record ẹ̀ wà nílẹ̀ ọjọ́ yẹn náà wá sọ pé Ìyá Gàmbàrí wérewère tó ń ṣe kí ló fẹ́ ṣe láyé ẹ̀ gan-an lọ́rọ́dà afún ẹ ní suspension bóyá ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ mẹ́ta kọ́la fún gbà yẹn kó lọ fi ronú sí ohun tó fẹ́ ṣe láyé ẹ̀ kó kó lòdì social media lọ fi ronú sí ìgbà yẹn ni mo wá kọ́ sórí péèjì mi wípé ẹ rí pé mo kọ́ sórí péèjì mi gbà yẹn pé we suspend
Yahya Gambari for 2 weeks or 3 weeks on social media. Bí kò tẹ̀lé fi ronú sí ohun tó fẹ́ ṣe láyé ẹ̀ gangan. Àti rán lọ lé kéwú. Àti rán lọ lé kéwú ní Kútọ́nù. Wàhálà media yìí náà 3 weeks Afagidi one ada fún ẹ. Afagidi one àjọ wà nínú group yẹn ni. Àti rán lọ lé kéwú ní Kútọ́nù. Wàhálà yìí náà lẹ́kọ́ kí wọ́n padà suspend ẹ̀ lé kéwú yẹn. Wàhálà pé ó ní case lọ́dà kò padà meet up lè kéwú yẹn mọ́. 3 weeks táwọn fún Yahya Gambari pé o gbọ́dọ̀ ṣe program o fún 3 weeks kó lọ fi ronú sí ohun tó fẹ́ ṣe láyé ẹ. 3 weeks yẹn ò tí ì pé 3 weeks yẹn bóyá 3 weeks yẹn pé bóyá kò pé mi ò ná ìdájú ṣùgbọ́n àárín 3 weeks yẹn lèmi lọ sẹ́kọ̀ọ́. Mo lọ sẹ́kọ̀ọ́ 3 weeks yẹn bí wọ́n wá ti pé bí ò ti pé mi ò mọ̀ o ni wọ́n wá pe emergency meeting inú group yẹn pé Yahya Gambari ta ni kó máa ṣe programu ó tún padà lọ ṣe programu ló mú meeting lọ ṣe meeting yẹn mi ò sí ní meeting yẹn ńjọ́ yẹn meeting yẹn náà ti wá dé sá pé okay o àwọn ò dá sọ̀rọ̀ Yahya Gambari mọ́ àwọn ò response case Yahya Gambari mọ́ ohun tó fà á nìyẹn kò ṣe torí pé òun ò bá wọn dá sọ̀rọ̀ fracas islamic mọ́ pé wọ́n rán òun ṣe òun ò jẹ́ mọ́ ìyẹn kọ́ ó ju lámbà yẹn lẹ̀ fún wọn nítorí kó lè rọ́nà lọ ni ó ju lámbà yẹn fún wọn ṣùgbọ́n tó fà á gan táwọn group yẹn ṣe sọ wípé àwọn ò ṣe mọ́ ni pé wọ́n nítorí pé ọjọ́ tí wọ́n fún ò tí ì pé ó tún ti bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò. Èmi ò dẹ̀ sí ń bẹ̀ ńjọ́ yẹn mi ò sí ń bẹ̀ yes àwọn Afagidi one sọ yẹn wàláhì mi ò sí meeting yẹn jọ àjọwà meeting bẹ̀rẹ̀ àjọwà ní group kan Afagidi one but èmi ò sí meeting yẹn jọ yẹn kódà wọ́n padà pè mí mi wọ́n ti pé wọ́n pè mí sí meeting yẹn but ọjọ́ yẹn gangan mo wà ní party níjọ́ yẹn gangan ọjọ́ tó ń ṣe meeting yẹn mo forúkọ bo ṣíàmà mi kan láti rí mo wà pẹ̀lú ṣíàmà mi yẹn ní party yẹn mo wá pé mi ò gbọ́n tẹ́ ń sọ party ni mo wà o wọ́n wá ní àwọn ti decide àwọn ò ṣe kéèsì Yahya Gambari mọ́ o ìgbàlẹ́ pé ẹgbẹ́ dẹ̀ ni wọ́n ń pàṣẹ mi ò lè dá sọ nǹkan kan ju pé tó wá pé yẹn ni o èmi náà mo ju ọwọ́ mo yọsẹ̀ it's better kí Yahya Gambari lọ tọrọ àforíjì torí pé èmi nìkan ò fẹ́ máa dá ṣe kéèsì Yahya Gambari yẹn lọ number 1 number 2 Yahya Gambari èmi gan fún ara mi ò mọ ohun tó ń ṣe lórí page ó ti blọ́ọ̀kì mi mi ì mọ ohun tó ń ṣe lórí page ẹ̀ mi ò kí ń rí mo dẹ̀ pé mo pe màmá ẹ̀ mo okay the better ni pé mo dẹ̀ pé àwọn tó ń fi àjẹ́ àwọn tó ń bá Yahya Gambari ṣẹjọ́ yìí àwọn tó ń bá ṣẹjọ́ yìí wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ máa dààmú mi látara Yahya Gambari ni wọ́n fẹ́ máa fi Yahya Gambari dààmú mi ni wọ́n fẹ́ máa fi Yahya Gambari fún mi ní problem torí èmi gangan náà fẹ́ bájà Yahya Gambari kọ́kọ́ èmi gangan náà fẹ́ bájà mo rò pé tí n bá ní kí n máa continue kéèsì Yahya Gambari mo kọ̀ọ̀kan máa ná owó mo máa ṣe wàhálà mo máa gbéra ẹ̀mí ara mi gbóná lórí ọmọ tẹ́nu mi ò ká ẹ̀gbọ́n lórí ọmọ tẹ́nu mi ò ká mo kàn máa gbẹ́nu ẹ̀mí ara mi gbóná ni bẹ́tà ni pé jẹ́ kémi náà withdraw tí mo bá wá withdraw kí ni máa rí ń bẹ̀ òun lélẹ́yìí o tí n bá wá withdraw lórí kéèsì kí ni máa rí bẹ̀ mo mọ̀ wípé àkọ́kọ́ ni pé kéèsì tó ń ṣe lọ́wọ́ àwọn lọ́ọ̀yà tí wọ́n bá yọjú mọ́ tó bá yá wọn náà fẹ́ gbé èmi àti lè declare pé mi ò dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ o mo mọ kíní kan dájú pé tí wọ́n bá gbé Yahya Gambari tí mi ò bá dá sí tí mi ò involve ara mi sí tí wọ́n bá gbé wọ́n á kàn lọ fìyà jẹ ni tẹ́nibọ̀dì ò bá yọjú wọn padà filẹ̀ inú tí mo padà rò nìyẹn o pé tẹ́nibọ̀dì ò bá yọjú nígbà tẹ́nibọ̀dì ò bá ti yọjú lára àwa tó ń bá jà pápá jùlọ èmi tí n bá ti yọjú tí n bá ti dá sí
mo mọ̀ pé tán bá gbé Yagambari wọ́n á padà fílẹ̀ náà ni. Wọ́n á padà fílẹ̀ náà ni. Tí Yagambari wá lọ bẹ̀bẹ̀, yìí sẹ́ kó máa fi gbé, kó wá sáré lọ bẹ̀bẹ̀, kó wá fún ní freedom, ẹjọ́ tó tọ́ lọ, ṣé inú mi ò ní dùn sí? Torí mi fẹ́ kíyà jẹ, kò dẹ̀ wù mí kí n náwó lé lórí mọ́. Oh, táwọn ẹ̀gbọ́n mi yé báyìí. Mi ò fẹ́ yẹ kí ìyà jẹ Yagambari. Kò dẹ̀ wù mí kí n náwó lé lórí mọ́. Àánú ẹ̀ dẹ̀ ń ṣe mí. Kódà mo ṣe ń fún lówó wà àwẹ̀ tá a parí. Mo ti send owó sí inú àwẹ̀ tó parí. Kò béèrè owó lọ́wọ́ mi o. Mo ní kó send account number. Ó ní àwọn kan tí máa ń bá wọn gbowó táwọn èèyàn máa ń rán mi sí. Fún àwọn oníṣẹ́ account number. Owó tí mo send ṣe béèrè lọ́wọ́ tó ń ṣòwò kékeré. Àwẹ̀ tó parí. So that ipe Yagambari lọ bẹ̀bẹ̀, ìdùnnú mi ni pé kó lọ bẹ̀bẹ̀. Ipe wọn wá foríjì, ó ní freedom, ìdùnnú mi ni kó padà ní freedom. Ẹ wá rí nǹkan tí mo padà kọ sí abẹ́ page yẹn ni pé Yagambari, go and face your life. Go and face your life. Torí wípé Yagambari, ọjọ́ orí ẹ kéré sí ohun tó ń tẹ́rí sí. Ihun tójú Yagambari ti rí nínú ayé ọmọ 60 years mi ò tí ì rí. Bí báyìí fẹ́ kó rí fún ẹ Yagambari kó rí bẹ́ẹ̀ fáwọn ọmọ mi náà. Mo mọ̀ọ́mọ̀ yọwọ́ lórí ọ̀rọ̀ ẹ nítorí kó lè rọ́nà kó lè ráforíjì ni. Tí bá ti ń dúró ló pé ń fẹ́ máa bẹ́ẹ̀ ṣe kéèsì lọ máa wéèsì owó wọn dẹ̀ ní dáríjì ẹnu máa fìyà jẹ Nàìjíríà. Àwọn tó dẹ̀ jẹ́ sáré wa nínú gúrùpù tọ́nà àwọn òbẹ̀ ṣe kéèsì mọ́, mo máa tún dà pé bí a mo tún betray àwọn yẹn náà. Kódà ọ̀rẹ́ Yagambari ó fẹ́ wà lára ohun tó fẹ́ dájà rẹ̀ láàrin wa nínú gúrùpù yẹn. Ṣùgbọ́n fẹ́ kó lọ mọ kíní kan Yagambari pé lọ face life ẹ. Yes. Lọ face life ẹ Yagambari. Ọjọ́ orí ẹ kéré sí ohun tó ń dá sí yẹn. Ọjọ́ orí ẹ kéré sí ohun tó ń dá sí. Nítorí wípé ṣòtìrí fracas. Àwa tá à ń ṣe fracas. Àwa tá wà line fracas. Tí kì bá ń ṣe ẹni tí Ọlọ́run ti kẹ́ tán. Tí kì bá ń ṣe tí Ọlọ́run ti kẹ́ tán, bí yàn bá fi kékeré ṣe fracas, kò ní rọ́nà lọ lọ́jọ́ iwájú, ó máa ní problem. Ó máa ní problem. Bí yàn bá ti kékeré bẹ̀rẹ̀ fracas, ó máa ní problem. Àwọn èèyàn máa sá fún, kò ní láàánú. Tí ó tó máa ṣe pé àwa yìí ń sìn, Ọlọ́run fún ààrẹ ló ń ṣàánú wa. Aisha, mi ò rí, I don't see it. Request padà mi ò rí. Ọkọ bá mi send orúkọ tó lò, mi rí. Tí ó tó máa ṣe pé àwa yìí ń sìn fún ààrẹ Ọlọ́run ló ń ṣàánú wa. Tí ó fún ààrẹ Ọlọ́run ló ń ṣàánú wa. Fracas máa ń gba oore lára àyàn ni. Wàláì, fracas máa ń gba oore lára àyàn. Ó máa ń gba àwọn olóore, àwọn aláàánú lára àyàn. Tó everybody máa sá fún yàn. But tó máa ń pín lọ́pẹ́lọpẹ́ pé àwa àti débi tá à ń lọ nínú ayé. Mo ti kọ́lé kìíní, mo ti kọ́lé kejì, mo ti kọ́lé kẹta, mo ti kọ́lé kẹrin kí n tó wá sórí orí mídíà rárá. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ, business tí mò ń ṣe ò ní ṣe pẹ̀lú anybody. Business mi ò ní ṣe pẹ̀lú ọmọ Nàìjíríà kankan. Mi ò ní business pẹ̀lú ọmọ Nàìjíríà lẹ́yìn pé mo ń ṣiṣẹ́ l'Amẹ́ríkà, mo make owó, mo dẹ̀ ń kó mọ́tò wá sí Nàìjíríà. Ẹni bá need mọ́tò máa ra mọ́tò, everybody fẹ́ ra mọ́tò. Everybody fẹ́ ra mọ́tò. Àwọn kan mọ́ṣẹ́ wá jálẹ̀ àṣẹ já àwọn mọ́tò kan láìpẹ́ yìí sí tí àwọn èèyàn wọ́n ti ń bò bìtìbìtì. O ò lè rí mí díẹ̀. Kódà olójẹ́ tó mọ ibi tí mò ń já mọ́tò sí Nàìjíríà. O ò lè pé o ò lè rí kí n post ibi tí mò ń já mọ́tò sí Nàìjíríà láyéláyé torí péjì mi. Mi ò ní never kí n wá post ibi tí mò ń já mọ́tò sí lórí péjì mi. Torí mọ̀ pé aláburú làwọn èèyàn. Aláburú pọ̀ nínú àwọn èèyàn. But it's a business. Bẹ́ẹ̀ni kan bá miss business nìyẹn. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ ní nǹkan kan, ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ pé ṣe bẹ̀rẹ̀ ayé yín tẹ́ lọ ń dá sí fracas. Ihun tó máa ṣe yín láburú ò kéré o.
gbogbo ẹ̀wọ̀n kékeré tẹ́ ń dá sí fracas pápá lọ tẹ́ ń gbé Nàìjíríà ihun tó máa ṣe yín láburú òkèrè o ẹ lọ kọ sílẹ̀ o mo bá Yahya Gabari mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ pé o ní freedom lẹ́ni mo ní freedom tó ṣe láìpẹ́ yìí sórí bó ṣe sọ pé o ti dà tún bí yẹn má dà sọ̀rọ̀ fracas mọ́ Yahya Gabari má ẹ̀kẹ́ anybody tún lù ẹ̀ láti attach anybody mọ́ torí ẹni tó lóun ṣe ọmọ kan tó lóun ṣe lé torí mo ti mú jẹ asunkun símú ni wọ́n bá tọ́jú ẹ̀ ni àkọ́kọ́ náà ẹni tí bá ń ṣe fracas òkè ní freedom ní Nàìjíríà ẹni bá ń ṣe fracas kò kí ní freedom ní Nàìjíríà a máa wò fòtò ní ìyàwó àtàwọn ọmọ ò ní nífọ̀kànbalẹ̀ ṣòtìrí yàtọ̀ pàwọ̀ yìí náà ń sìn tábà dá Amẹ́ríkà ọlápá ń gbé l'Amẹ́ríkà lọ́kàn wá ṣe balẹ̀ láṣẹ ní freedom mo ṣe program lọ́wọ́ sí ìta gbangba ni mo wà báyìí mo ṣe program lọ́wọ́ o ò lè dánrú ẹ̀ wò Nàìjíríà o ò lè dánrú ẹ̀ wò Nàìjíríà sọ́dọ̀ ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ wà Nàìjíríà tí wọ́n ń lò yín fún fracasi wọ́n ń ba ayé yín jẹ́ ni o wàhálà wọ́n ń ba ayé yín jẹ́ ni o torí pé tá a lọ bá lọ àbọ̀ ń bọ̀ fracasi ò kí ń bímọ rẹ o ẹni tó bá ní ìyá kì í dégbò ẹ̀yìn lọ́rọ̀ fracasi o kò sí ohun tí ò kì í ṣe lórí fracasi o ẹ wò wọ́n lè wá àtàkì ẹ lórí fracasi wọ́n ò lè ṣẹ̀wọ̀n lórí fracasi ó lè jìyà lórí fracas kò sí ohun tí ó lè ṣe lórí ọ̀rọ̀ fracas ẹ wá bí àwa nítorí tí wàá ti rí lórí fracas ọba tó ní wá ló ń yọ wá náà wọ́n ti àtáàkì mi rí torí fracas wọ́n ti àtáàkì mi rí wọ́n ti gbébọn wá ká mi mọ́lé rí l'Amẹ́ríkà torí fracas Ọlọ́run ló yọ mí wọ́n ti fèsì mi Nàìjíríà lórí fracas àwọn náà tẹ̀rí tí wọ́n dákẹ́ nǹkan ń ṣe wọ́n lè sọ ni àwọn náà tí wọ́n dákẹ́ nǹkan ń ṣe wọ́n lè sọ ni kí ló mú Yusufu máa sunkún jọ́ tí bàbá ẹ̀ kú jọ́ kejì wọ́n àtáàkì òun tó ń sunkún báyìí táàgùn bọ́lá rẹ̀ jọ́ kejì wọ́n àtáàkì òun mọ́lé ọlọ́pàá ló fẹ́ wá gbé yẹn o ọlọ́pàá ló fẹ́ wá gbé kí ló mú tó ń sunkún ṣẹlẹ̀ bí Saheed tó dákẹ́ àìmọye nǹkan ló ń ṣe tí ò gbọ́dọ̀ wá sọ ní gbangba torí pé tó bá wá sọ ó máa ìjáyà tó ń pera yẹn kò ní rí bẹ́ẹ̀ mọ́ nǹkan ń ṣe Saheed kò ní wá sọ ni òjò ẹ̀yìn àjẹ́ tójò pa ni kò ní sọ gbangba nǹkan ń ṣe wàá ro aburú sí mi ìmọ̀ wá dákẹ́ lórí ọ̀rọ̀ tiẹ̀ tí mo rò pé ọ̀dọ̀ ẹ̀ laburú yẹn ti wá àwọn náà máa rọ́wọ́ mi wàá rí ọwọ́ mi ó ṣe ní rọ́wọ́ mi àjọ máa dákẹ́ ni bọ́tà ẹ má kéékèèké yẹn má tẹ̀rí sí ohun tẹ́mi yóò gbé ẹ má tẹ̀rí sí ohun tẹ́mi yóò gbé ẹ kéré lórí fracas ìyàwó Saheed gan mọ́ náà o lórí fracas Àjàlá lọ sí o mo káàsì Àjàlá níwájú Sontu báyìí mo káàsì ẹ̀ ọjọ́ tó ń ṣe rìpọ́ọ̀tù ó ń gbọ̀n lóhùn báyìí ni ẹ̀yin ìjọba ẹ máa kàn lọ́mọ sá lọ o ẹ̀yin ìjọba fracas ò ń bímọ rẹ o fracas ò ń bímọ rẹ o ẹ̀wọ̀n tí fracas sọ àwọn lọ́ọ̀yà dì lórí social media ẹ̀wọ̀n àwọn lọ́ọ̀yà òdìdá àwọn lọ́ọ̀yà tí wọ́n lọ sí law school òbí fracas ṣe sọ wọ́n di wèrè lórí social media fracas máa ń sọ̀yàn di wèrè ni ẹ̀wọ̀n tí fracas sọ odidi lọ́ọ̀yà dà lórí social media torí gbogbo ẹ̀dá sọ̀rọ̀ fracas kí ló dé tí ẹ lè dá kẹ́kẹ́ má dá sí ohun tí ó kàn yín àwọn odidi lọ́ọ̀yà wá di pé wọn ò ní dignity mọ́ lórí wọn ò ní dignity wọ́n gbàgbé dignity wọn nítorí fracas odidi lọ́ọ̀yà wá ń sọ̀rọ̀ bíi ordinary layman odidi lọ́ọ̀yà tó lọ sí law school ó wá ń sọ̀rọ̀ bíi layman ordinary layman tó wá pé lóòótọ́ ẹjọ́ níyàn fi ń win ní kéèsì lóòótọ́ o tó wá pé ẹjọ́ níyàn fi ń win ní kéèsì lóòótọ́ o ẹjọ́ ṣáwọn lọ́ọ̀yà táwọn wò lórí social media ṣáwọn yẹn mọjọ́ rò ní lọ́ọ̀yà tó ń rojọ́ tó tún tẹsẹ̀ bọnú ọ̀rọ̀ tí wọ́n gbé ṣe ń rojọ́ wájú adájọ́ nìyẹn ṣé kò tí wọ́n kíláìtì ẹ̀ ní lẹ́wọ̀n tí wọ́n gbé lóòótọ́ lóòdodo bó ṣe ń rojọ́ wájú adájọ́ nìyẹn ṣé kíláìtì ẹ̀ lọ sẹ́wọ̀n àbí lọ́yà USA tí fracas ti sọ di nǹkan míì
tí fracas ti sọ di nǹkan míì tó gbàgbé dignity ẹ̀ tó di lọ́ọ̀yà tó wá dẹni tó ń jábọ́ lórí social media tí ò tún lè proof law kò lè proof law. Àní àgbà tí àwa tí a lọ law school àmọ́ pẹ̀lú àyè lọ law school wa yìí náà tó bá ní ká jọ rojọ́ gangan pé ẹja wa rojọ́ gangan o ká má ní ká jọ rojọ́ pé ká jọ rojọ́ gangan o ká dẹ̀ mú ẹ̀rí wa pẹ̀lú àwòṣe lọ law school ṣé àwọn lọ́ọ̀yà wèrèwèrè tẹ́yìn rí yẹn wọ́n lè bẹ̀mí rojọ́ ṣèbẹ́jọ́ ni wọ́n ń rò tí gbogbo wa ń rí yẹn ṣèbẹ́jọ́ náà ń rò tá à ń rí yẹn ṣèbẹ́jọ́ náà ń rò tá à ń rí yẹn kò sí ohun tó gba dignity lọ́wọ́ wọn tó sọ wọ́n di wèrè fracas ló fà fracas máa jẹ́ kí èèyàn gbàgbé bí èèyàn ṣe rí inú ayé ní tó fi lè mú bàbá odindi olówó tó ń pariwo animal voice bàbá kan wà lọ́wọ́ mi wọn ẹ̀dá odindi olówó ni fracas sọ di fracas gbogbo wọn tó bá ti dá sí fracas máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run má dá sọ̀rọ̀ fracas o àwọn àfáà kan wà sí wọ́n ń jẹmù láwọn lọ wọn ò dá sí fracas Ọlọ́run kẹ́ wọn gan o tí gbogbo tó bá fẹ́ dìde lórí social media má dá sí fracas má wà fún fracas àwọn tó gbọ́n jù náà tó jẹ fracas àwọn tó kì í gbójú jáde ṣẹ́gbẹ́ àwọn tó kì í gbójú jáde tó ń ṣe fracas tí wọn kì í gbójú jáde yẹn àwọn náà gbọ́n jù bírú àbúrò mi pop bírú bọ́ọ̀yìn kàkàkí àwọn náà gbọ́n jù àwọn yẹn ló gbọ́n jù lè mà dẹ́ títì wọn ṣé ní gbogbo ọwọ́ tó ń gbójú jáde tó ń dá sí fracas gangan mo rí fídíò kan tí Kosi ṣọlá tó sọ pé kàkà kí sọ̀rọ̀ sóhun ò lè sùn fracas kò ń jẹ́ kí yàn sùn o tó wà kí bí àwọn àyàwó ta di gíràn wo mo ṣe rí yìí sí mo jọ ẹni tí ó ń ronú àwa ti di gíràn kò sí ohun tó lè sọ bá wa àwọn èmi ò tẹ̀ ń wo bí wọ́n ti ń wí ọ̀rọ̀ wo mo ṣe rí náà wo fracas bó ṣe sọ odindi lọ́ọ̀yà tó ń gbé lamẹ́ríkà di bó ṣe dà ta ló lè sọ pé irú ẹni yẹn ń gbé lamẹ́ríkà fracas ló sọ di bó ṣe dà yẹn fracas ni ṣé mọ̀ pé tó wá pé èèyàn tó tí wí pé kò tí Ọlọ́run tí bù ní làákàyè tọ́lọ́run ní kí ó tí ní sense odindi lọ́ọ̀yà ihun tó yẹ ká máa bá lẹ́nu lọ́ọ̀yà ni pé okay I will show you I will let you know the benefit of law ihun tó yẹ kó ṣe gangan nìyẹn pé okay I will let you know the benefit of the law odidi lọ́ọ̀yà ó wá show law ó wá ń sọ fún èèyàn lórí mídíà pé wo tí bá gbá ẹ mú àkọ́kọ́ ẹni tó ń ro mí mẹ́ni tó ń sọ̀rọ̀ ẹ o ẹni tó ń sọ̀rọ̀ ẹ yìí ó lè dúró tí wọ́n náà wọ́n ó máa ń nù ẹ̀ pa wọ́n náà wọ́n. Number 2 ni wípé tí màá ṣe ké bóyá fracas ti change ẹ̀ ìlú tá a jọ wà tó mọ̀ pé lamẹ́ríkà ò gbọ́dọ̀ fọwọ́ kànyàn. Ẹlẹ́ẹ̀kẹta o tún wá rí pé èèyàn kan gbọ́dọ̀ dé state kan tó bá tó bẹ̀ máa bọ̀ New York New York tó bá gbé mi ní ìfẹ́lẹ́ tó bá pé mi ló ń bá wí o tó dárúkọ mi gangan pé ọkọ lọmọ tó bá bí ẹ̀dá máa bọ̀ New York máa kí mọ́tò mọ́lẹ̀ mo lọ New York straight nìyẹn 3 hours ni tí o tó bẹ̀ kó tó dárúkọ mi o tó bá dárúkọ mi o kó rí mi kó tún dúró ọ̀hún bí ara kó tún rí mi kó dúró ọ̀hún bí ara kó rí mi kó dúró wọ́n náà mo ṣe rí náà àná bàṣàrí ìyá ni mo ṣe rí mo yẹ fresh mo ṣe rí so that gbọ́dọ̀ fẹ́ ló ń bẹ́ẹ̀ ni wípé ihun tó fi lè mú fracas sọ àwọn lọ́ọ̀yà di wèrè lórí social media ó bẹ́ẹ̀ wọ́n mọ̀ ìyá mi má bá wọn dá sọ̀rọ̀ fracas o má gbójú jáde pé òun wọ́n fẹ́ máa ṣe fracas o jágàbàrí bọ́lá ti ṣe un bẹ́ẹ̀ yẹn má dá sí fracas mọ́ má dẹ̀ dá sọ́jọ́ tí ó bá kàn ẹ̀
ṣé wàá rà ọmọ kéékèèké tó kù tó ń ṣe yẹn ìwọ fà wọn yẹn lẹ̀ wọn ò tí ì second side of life wọn ò tí ì second side of life gangan wọn ò tí mọ̀ pé tọlọ́mọ mà ló ṣòro kókó làwa ṣojú lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kókó láṣojú lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn kọ̀ọ̀sán kódà yìí là kọ́sọ̀ ọ̀dẹ́ àti ọ̀sán o ẹni tọ́wọ́ bá tẹ̀ wọ́n spanner loss ni o lórí níta dánfà yìí wọ́n spanner loss ni o èmi dẹ̀ ń sọ fún yín pé ẹni bá mọ̀ pé lóòótọ́ lódodo òun ní kéèsì pẹ̀lú ọ̀kan lọ́mọ wá bá mi ṣẹjọ́ l'Amẹ́ríkà àní ìtẹ́yà yìí tó ń pariwo náà tó ń sọ pé kíní kan kìnnà tó bá bí dákú bá mi ṣẹjọ́ l'Amẹ́ríkà bá mi ṣẹjọ́ l'Amẹ́ríkà náà ẹ wọ́n tó wọn ní kéèsì pẹ̀lú mi gangan o wá bá mi ṣẹjọ́ l'Amẹ́ríkà ṣe bí aṣáàrí pé àfáàyín kan wà l'Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ ń sìn tó bá pé lóòótọ́ ni intanet sọ pé ó náà fẹ́ bá ìyá àfáàyín sùn ó fẹ́ fún ìyá àfáàyín níládìí ẹ sọ fún àfáàyín tá àfáàyín yóò bá mi ṣẹjọ́ kótókó l'Amẹ́ríkà kò ní ṣoríire kò ní jèrè àná dẹ̀ nìyí ẹ sọ fún àfáàyín yẹn tó bá pé lóòótọ́ ni tẹ́lẹ̀ pé ó náà fẹ́ bá ìdí ìyàwó ìyá àfáàyín ó fẹ́ bá ìyá àfáàyín sùn yẹn tá àfáàyín ò bá mi ṣẹjọ́ kótókó l'Amẹ́ríkà kò ní jèrè ó máa ṣòfò tó gbọ́ àwọn ọmọ tó bí ni kódà mi ò fọ́ fẹ́ ní bọ́ọ̀dì ẹ mọ̀ pé lóòótọ́ lódodo òun ní kéèsì pẹ̀lú ọ̀kan lọ́mọ kó wá máa ṣẹjọ́ l'Amẹ́ríkà lọ́sí l'Amẹ́ríkà yìí wọn ò ní ṣe ẹjọ́ kán wá gbẹ̀bí fún aláàrẹ̀ kán gbàgbé fẹ́ lẹ́bi kò dẹ̀ sẹ́ẹ̀dì kó sọ̀rọ̀ l'Amẹ́ríkà ẹ̀yin tẹ́ ìní ẹ̀rí lọ́wọ́ Nàìjíríà láti lè máa ṣe jungle justice náà ó lè rí jungle justice l'Amẹ́ríkà ó lè rí jungle justice l'Amẹ́ríkà àníyàn tó ń pariwo tó ń gbó bí aya tó ń lóhun lọ́ọ̀yà ihun tí mò ń sọ fúnjọ́ tó wà ní Saudi ni pé mo dárúkọ ẹ̀ ńgbà yẹn mo ní pé ìwọ lágbájá ọmọ ìfẹ́ dárúkọ ẹ̀ mọ́ sí ni torí ìyá kẹsẹ̀ ti bẹ̀ ń gbé kí n filẹ̀ mo ní ìwọ lágbájá mo ní tó bá ti tó bẹ̀ wọ́n bá mi ṣẹjọ́ tó bá dé mo ní pé ẹni tó fi ṣèwé ó parọ́ fún ìjọba ni mo dárúkọ ẹ̀ náà mo ní ó parọ́ fún ìjọba Amẹ́ríkà pé ẹni tó fi ṣèwé ó arẹ́njì ni tí n bá parọ́ mi bá mi ṣẹjọ́ ó jọ bá mi ṣẹjọ́ náà kódà tàbá tún ní ká tún tọwọ́ bọ̀ gan-an àwọn tẹ̀tún lè bó náwó lọ́wọ́ gan-an a tún lè tọwọ́ bọ̀ l'Amẹ́ríkà pé ó dà bẹ́ẹ̀ bí ẹ ṣe gbàwé lọ́wọ́ ìjọba Amẹ́ríkà kò tún rí bẹ́ẹ̀ ẹni kó èèyàn kan máa náwó lọ́wọ́ débi pé o fẹ́ fowó ra Amẹ́ríkà a tún lè tọwọ́ bọ̀ àwọn tẹ̀tún lè bó náwó lọ́wọ́ gan pé ok a fẹ́ tọwọ́ bọ̀ ok báwo lẹ́yìn gan ṣe gbàwé lọ́wọ́ ìjọba Amẹ́ríkà ṣe bẹ́yìn ń gbèrò aburú sí mi pé ọ̀tá ti máa padà sí Nàìjíríà ni ṣe bẹ́yìn náwó lórí pé kí ìyàwó tèmi lè ṣe aburú fún èmi ni ṣùgbọ́n ìnáwó ni pé kí ìyàwó tèmi lè ṣe aburú fún mi ni kí èmi náà fẹ́ ṣe ń sìn kí wá ni mo fẹ́ tọwọ́ bọ̀ gangan pé báwo ni ìyàwó tí náà ṣe gbàwé lọ́wọ́ ìyàwó tí náà ṣe gbàwé l'Amẹ́ríkà ṣe bó agbára owó ká yẹn ni lóòótọ́ lódodo tí ìjọba bá gbàwé lọ́wọ́ ìyàwó yín kò pa ìyàwó yín ládàánù o iṣẹ́ wà fún ìyàwó yín Nàìjíríà o ṣùgbọ́n fẹ́ kẹ́ lọ́mọ kí ní kan dájú pé ìwọ̀nba ni kíyàn gbẹ́ kòtò ọ̀tá dìn ṣé gbogbo ohun tí ẹ ṣe lórí ọ̀rọ̀ ìyàwó tèmi kìí gbogbo ẹ mo ti padà gbọ́ àmọ́ gbogbo ohun tí ẹ wá ṣe náà ìgboro padà wá já sí ọ̀kan ọmọ kó lórí ọ̀rọ̀ yẹn mo fi gbogbo ẹ lẹ́fọ̀ọ́ Ọlọ́run tọ́lọ́ bá ti gbèjà àyànyàn kí n bínú mọ́ nídìí eléyìí yá Gàmbàrí Ọlọ́run wà pẹ̀lú ẹ o lọ́mọ́gítọ́ ayé ẹ o kódà tó bá nídìí ràn lọ́wọ́ mo ṣì wà fún ẹ o ṣùgbọ́n mi ò bẹ dá sọ̀rọ̀ kankan nípa ọ̀rọ̀ mídíà mọ́ mi ò bẹ dá sọ̀rọ̀ mídíà mọ́ tó bá nídìí ìrànlọ́wọ́ tẹ́ẹ̀sì mi pé máa ń tẹ́ẹ̀sì mi táyé ẹ̀ bá yọ máa tún ṣe mo máa ń ṣe àmọ́ mi ò bẹ dá sọ̀rọ̀ mídíà mọ́ mi ò dá sọ̀rọ̀ kankan pa ọ̀rọ̀ mídíà mi dẹ̀ bẹ dá sọ̀rọ̀ kéèsì mọ́ o mi ò ní náwó ẹjọ́ mọ́lú ẹ lórí o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pípù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń fìyà jẹ Nàìjíríà èmi náà fẹ́ bá jà òun sọ pé mi ò fẹ́ dá sọ̀rọ̀ anybody mọ́ nípa ọ̀rọ̀ kéèsì ẹgbẹ́rọ̀ Bíntù Rájí gan mi ni mi dá sí mọ́ tó mọ̀ pé èmi náà fẹ́ bá jà ọ̀rọ̀ àfa àbàbọ̀ èmi náà fẹ́ bá jà ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ yẹn wọn kò fẹ́ máa fìyà jà àwọn ọmọ yẹn ni èmi tẹ́ fẹ́ bá jà ẹ wá bá mi ṣẹjọ́ l'Amẹ́ríkà ẹ bá mi ṣẹjọ́ so that mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìpè Ọlọ́run ò fi wálẹ̀ Ọlọ́run ò fi wálẹ̀ níparí ẹjọ́ ẹ bá wa ra mọ́tò a ní mọ́tò nílẹ̀ báyìí rẹpẹtẹ ní Nàìjíríà báyìí ẹ wò a ní mọ́tò ní Nàìjíríà lẹ́ńlẹ́ báyìí ń sìn báyìí mọ́tò wà nílẹ̀ báyìí
ó wà nílẹ̀ gan báyìí ẹjọ́ wá bá ara mọ́tò wà nílẹ̀ báyìí o mọ́tò wà nílẹ̀ gan báyìí o ẹ̀jẹ̀ máa tó lẹ̀ báyìí gbọ́n mọ́tò tí mò ń tó lẹ̀ ìgbò ilé wà Nàìjíríà báyìí o wọ́n mọ́tò wà Nàìjíríà báyìí o wá bá ara mọ́tò ẹ wá bá wa ara ohun tá à ń tà o wọ́n mọ́tò wà Nàìjíríà báyìí 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 sọ̀rọ̀ yìí wọ́n mọ́tò wà ní Nàìjíríà báyìí ilé náà wà Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn lè ti dé sí Nàìjíríà báyìí ẹ wá bá wa ra mọ́tò ẹ dákun wọn lè náà wà Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ilé náà wà Nàìjíríà báyìí ẹ wá bá wa ra mọ́tò làwa ń tà o ìlú tó wà Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ilé náà wà Nàìjíríà báyìí ẹ bá wa ra mọ́tò làwa ń tà báyìí o ilé náà wà Nàìjíríà ilé náà wà Nàìjíríà báyìí no sorry ilé ó ti pé ẹ dákun ẹ bá wa ra mọ́tò gbogbo iyì t'Olúwa ni al-izzatu lillahi jami'an. ọ̀kan lọ́mọ àlìíza àtúntìdé ọ̀kan lọ́mọ mutọ́s àtúntìdé real estate agency là ń pè fún ilé gbígbé mọ́tò rírà tó jẹ́ gbàlódé. mo fẹ́ ra lẹ̀ ẹ̀rù ń bà mí kí n má kó sọ́wọ́. mo mà fẹ́ ra lé ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà. mo ní láyọ̀ fún ẹgbẹ́ òkú oríire. bẹ̀rẹ̀ sí ilé-iṣẹ́ kan gbòógì. ìfọ̀kànbalẹ̀ ń bẹ lórí ilẹ̀ tí wọ́n bá tà fún ọ. tí kò sí ìjà ọmọ onílẹ̀. ilẹ̀ tó o bá ti rà. tí wọ́n bá ti fún ẹ ní àwọn ìwé rẹ̀. ìwọ mà ló ní. lélẹ̀ yìí fẹ́ rà. tó o bá. ẹ bá pè wọlé +1 347 465 6509 n tẹ́ ìnáwó bá rí sí ohun tá a sọ lẹ́nìí. ti sanwó rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti di tiẹ̀ nìyẹn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ìwé àṣẹ tí yóò fi ẹ́ lọ́kàn balẹ̀. iléeṣẹ́ ọ̀kanlọ́mọ Al-Izza Real Estate Agency òun náà ni kò mọ̀ bọ̀ wá. ọ̀kanlọ́mọ Al-Izza is a reliable and highly recommended estate agency that manages, buys and sells estate and physical properties at affordable prices coupled with the need legal documents. Our names to protect easy your burdens is our concern. àbísẹ́ máa bọ̀ ní ilé-iṣẹ́ ọ̀kanlọ́mọ Al-Izza Real Estate Agency. kó o tètè wá bá wa dòwò pọ̀ láti ra lé láti ra estate tàbí láti ra ilẹ̀. ó tún bọ̀ wọ́n mọ́tò. onírànà tún ni eléyìí jẹ́ ní ilé-iṣẹ́ ọ̀kanlọ́mọ Al-Izza Motors. èyíkéyìí tó bá fẹ́ rà nínú mọ́tò ìgbàlódé pẹ̀lú ìwé custom tó fi ní lọ́kàn balẹ̀. ilé-iṣẹ́ ọ̀kanlọ́mọ Al-Izza Motors ló lè bá ẹ gbé jáde pẹ̀lú owó tí kò gani lára jòdè. àwọn bíi ọkọ̀ Mercedes-Benz, Mazda, Venza, 4Runner, Prado, Land Cruiser, Fortuner, Toyota Camry 2020, 2021 and 2022. yálà ìlọ̀n tó kún bọ̀. ó yàwọ̀ náà dìde lẹ́kọ̀ọ́ wá bá wa dòwò pọ̀. jẹun ìdùnnú gbé ilé ìdùnnú. ọkọ̀ Al-Izza ọkọ̀ yìí òun náà ni kó o máa gbèrò dé. iléeṣẹ́ ọ̀kanlọ́mọ Al-Izza Motors òun náà ní kẹ́ ẹ bèrè fún. Try to get strong, durable, factory fitted and affordable automotives without much stress. Contact us today at ọ̀kanlọ́mọ Al-Izza Motors. Satisfying your wants is our responsibility. No excuses. kò sáròyé kò sáwìjàde mọ́ máa bọ̀ ní iléeṣẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alhaji Shakirullah Adébárí ọ̀kanlọ́mọ Malimi, the Emir of Washington DC. tàbí kó o pè wọ́n sórí +1 347 465 6509. gbogbo wa láwùrà lẹ̀, gbogbo wa láwùkọ̀lé, gbogbo wa láwùrà estate, gbogbo wa láwùfọkọ̀bọ̀gì níṣẹ́ṣẹ́ rí. ọ̀kanlọ́mọ Al-Izza Motors. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Naam. Àmì ọmọ máa ló ń lòkulò ṣá o. Àwọn àmì lè mímí lòkulò. Allahumma amin. Allahumma amin. Ẹ̀sọ́ falágbára ikú sí pẹ̀lẹ́. Inshallah. Torí kọ́rẹ́ tí Kárúnà tó lò lọ́jọ́ sí. Nígbà tó forí sọ Musa fúnra Ọlọ́run ló ránṣẹ́ sí. Kọ́dà rẹ̀ ti nà Mùsùlùmí náà. Ṣùgbọ́n mo rí fídíò Yàyà Gàmbàrí nígbà tó lọ sọ́dọ̀ àwọn gáìsì. Tẹ́lá láburú. Mo rí ọ̀kan
oníyàwó mẹ́ta mẹ́wàá dẹ̀ ni tó ń sọ fún ọgbọ́n yẹn pé kò ní fújọ́ ẹ̀rù wa bà mí ẹ̀rù ọlọ́run bà mí tó ẹ̀rù ọlọ́run tó bà mí ni pé òun sọ fún ọmọ yẹn pé kò ní fújọ́ yàrá fracas yìí ni wọ́n ṣe ogún mìíràn mọ́ríkà sí tọ́lọ́run fi ní kẹ̀kẹ́ rí bó ṣe rí yẹn. ẹni sùúrù ẹ jẹ́ n play fídíò oníyàwó mẹ́ta kan fún yín bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ n play oníyàwó ẹ má bínú ẹ̀yin lẹ béèrè fún yẹn o. kò sí láti gbà tó ìdílé pátá kò sí mi mísẹ̀ ọ̀kan. láìláì oníyàwó mẹ́ta dáná. mo mísẹ̀ ọ̀kan. náà wọ́n bá ń gbé wọ́n sọ fún mi pé kò ní fújọ́ ó tún bọ̀ sí wọ́n ti ní fújọ́ nìyẹn. àkọ́kọ́ nìyẹn wọn ò ní bẹ̀rù ọlọ́run ṣe ní tẹ̀yìn bá lẹ́fídẹ́ǹsì lọ́wọ́ ẹ̀yin ní bẹ̀rù ọlọ́wọ́ ẹ̀ kí n gbé jáde àwọn èèyàn ní bẹ̀rù ọlọ́run gbogbo àwọn lábúrẹ́ sí lọ bá wọn. oníyàwó mẹ́ta dà. wọn ò bẹ̀rù ọlọ́run wọn ó sì gbé jáde àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì Yusuf wa ń sọ lábẹ́lẹ̀ nígbà tí US mamu sọ̀rọ̀ pé Saidi sí tuntun bá ní kankan pẹ̀lú ẹ̀kọ́ lọ́wọ́ pé obìnrin àdúrà làwọn fẹ́ràn ẹ̀ lọ́wọ́ ọlọ́run sì ń gbà wà wúwa ẹ̀sùn ọ̀bẹ̀dẹ̀ ọlọ́run sì ń gbà torí pé a ti rí pẹ́ bó sọ fáwọn ọkọ̀ tipẹ́tipẹ́ pé ẹni tó súnmọ́ ẹni wọ́n padà mọ̀ àwọn ènìyàn wọn padà sọ fún mi pé báwo ni wọ́n ṣe mọ̀ wọ́n ní alágbára obìnrin ló fi máa lágbára ṣùgbọ́n lóun ní kẹ́hìn náà wà fìjìláǹtì ẹjẹ ń play fídíò oníyàwó mẹ́ta kan fún yín ẹ lọ bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lélẹ́yìí o ẹ wo bó ṣe rí ẹjẹ ń play fún yín ẹ wo oníyàwó mẹ́ta ẹ gbọ́. nínú àwọn tí mo ti kọ́ ń ké orí àwọn eléyìí sí owó ní owó gidi ni mò ń sọ kì í sowó àràmù o Ọlọ́run nìkan ní owó tí wọ́n ní ustaz gẹ́gẹ́ ẹni yẹn lọ́kọ́ sọ pé kí n lọ open first bank account rí láyé mi ò open account mi ò lọ account torí pé ìyàwó mi ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ fún mi wípé ẹ mọ̀ tọ́jú owó wáyé tó owó kì í gbé lọ́wọ́ yín tẹ́ bá ti rówó báyìí sáà mọ́ ná ẹ mọ̀ fáwọn yẹn ẹ mọ̀ tọ́ wallahi ìyàwó mi ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ fún mi bẹ́ẹ̀ tí mo sì rántí 2016 ìnáwó kan la sí mo sáwọn fáwọn tó wá bẹ́ẹ̀ lò wọ́n ní ẹ mọ̀ tọ́jú owó tẹ́ bá sà ti rówó ẹ mọ̀ fáwọn èèyàn ẹ mọ̀ tọ́jú owó ẹ mọ̀ save owó Ọlọ́run ní láwọn ìyàwó gidi bá mọ̀ complain ni pé bẹ́sẹ̀ mọ́ náwó ṣùgbọ́n mọ̀ pé ìyìn ní bẹ́ẹ̀ bí pa wọ́n ó jẹun gbàgbé ẹ̀ adúgbẹ́ fọlọ́wọ́ bá ẹ mọ̀jẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ jùlọ jàre. ẹni wá ní stars ọdún tí mo ń sọ ẹ ti pẹ́ 2015 kọ́ ni ó ní nínú Malaysia àbí Sudan kí n mú kan mo ní ìfẹ́ kankan bẹ́ẹ̀ ó ní kí ló dé wọn pàtó wá ní lọ Malaysia ní ìsìn báyìí tẹ́ bá wá kún kọ́ bó ní ìmí ní àwọn ọmọdé àmọ́ pé mo fẹ́ ẹni wá sọ pé ọ̀rọ̀ tí mo sọ tóbi lára pé àwọn eléyìí owó àǹkankan ní kí ló ké mi èmi ò wáyé gbàgbé èmi ò wáyé ẹ̀yin láyé mọ́ jọ lójú kí ló kà wà táyé wọ́n sọ fún pé èèyàn lè wọ àlùjànnà láti Nàìjíríà ni àbí kí ni gọ́yà wá tí ìbá sàlùjànnà ṣùgbọ́n pé mi ò travel rí yẹn kò parọ́ ń bẹ̀ ó sòdodo èmi ò travel rí ǹjọ́ parọ́ mo travel lọ ilẹ̀ Haúsá mo sì mọ́ travel lọ Ìbàdàn ká pé travel káàkiri tí mo lè kíkọ́ sùúrù ṣùgbọ́n ti play mo ti mọ sọ dáadáa kó tiẹ̀ tó sọ èmi ò sí wáyé ní real life wẹ́ẹ̀ mi ò tí ì rí plane rí gan kó lè wà mọ̀ mo mọ lúkọ gan eléyìí ò sí ẹ mọ̀ mo lúkọ tí ó gbọ́ra ní ó sí ẹ tó mọ̀. ẹ wo bó ṣe rí gbogbo eléyìí kò díjọ ọdún 3 sí 4 lọ o ẹ bó ṣe rí ń bẹ aláwọn pípù yìí wọn ò ṣe nítorí Ọlọ́run ìhun tí gbogbo wọn ń wá náà ti rí yẹn ẹni tó náà wọn wọ plane kò náà wọn ò rí plane rí sábà bíi pé mo bu àtọ́níkùrá ní gbà yẹn dá bu náà padà fi ní kó lọ́wọ́ plane o l'Abuja sábà pa bu náà padà fi wọn lọ Mọ́kà o aláwọn pípù yìí wọn ò ṣe nítorí Ọlọ́run torí ayé tó ń wá nígbà tó ń wá ayé tó ń ṣán ṣiṣẹ́ mọ́ nígbà tó ń wá fa ayé kékeré tó wọn lẹ́nu wò ṣán ṣiṣẹ́ mọ́ Saidi tó bẹ̀rẹ̀ yọ tó bẹ̀rẹ̀ tó náà àwọn àfáà ẹlẹ́bọ nígbà tó rí àfáà ẹlẹ́bọ gangan sìn ó dákẹ́ Wasiu Ayinde tí wọ́n ń pariwo Wasiu Ayinde nígbà ń pariwo Wasiu Ayinde nísìn Wasiu Ayinde nísìn ó declare rẹ̀ pé sẹ̀lẹ̀ mẹ́mbà lòun ó dákẹ́ nígbà tó lọ gba gàrí ńbẹ̀ nígbà tó lọ gba gàrí ẹ bó dákẹ́ nísìn Yusufu níjọ́ ilẹ̀ ti di pé ó lọ sí prógámù mọ́ lẹ́yìn pé kí kọ́ máa show ilé àwọn pípọ̀ yìí ò ṣe nítorí Ọlọ́run ṣe torí ayé ni wọ́n ń wá ẹ wo Sadi Jamiu pẹ̀lú òróró ara wọn fi ń dínra wọn ti ń ṣe wá sí every week àwọn tó ń ṣe kan torí Ọlọ́run nìyẹn àwọn tó yí torí tó Ọlọ́run nìyẹn àwọn pípọ̀ ìtorí ayé ni ẹ wo níyàwó mẹ́ta yìí náà sí ìjọ ọlẹ́tì tó ṣe dáwà mọ́ nsìn gbogbo fracas tó ṣe ń gbà yẹn ó fẹ́ fi make owó iná dẹ̀ ti rí owó
òun ṣe torí Ọlọ́run tó gbogbo ayé ti mọ ohun tó ń ṣẹlẹ̀ ìwọ tí ó bá ní pé ohun tó ń ṣẹlẹ̀ ní Islamic fracas kò tí ì yẹ onílàkàyè nìyẹn àwọn ilé ayé ni wọ́n wá wọ́n kọ́ wá fi Islam méèkì owó ni that's it ẹ wo mo lọ sí Jímọ̀ subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala mursalina walhamdulillahi rabbil alamin ẹ pè wá kẹ́ wá ra mọ́tò Ọ̀kanlọ́mọ motors ẹ dákun ẹ bá ra mọ́tò gbogbo iyì tolúwa ni al-izzatu lillahi jami'an. Ọ̀kanlọ́mọ Al-Izza àtúntìdé Ọ̀kanlọ́mọ Motors àtúntìdé real estate agency là ń pè yín fún ilé gbígbé mọ́tò rírà tó jẹ́ gbàlódé. Mo fẹ́ ralẹ̀ ẹ̀rù ń bà mí kí n má kó sọ́wọ́. Mo mà fẹ́ ralẹ̀ ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà. Mo ní láyọ̀ fún ẹ pé o kú oríire. Pé kí n tọ́ka rẹ sí ilé iṣẹ́ kan gbòógì. Ìfọ̀kànbalẹ̀ ń bẹ lórí ilẹ̀ tí wọ́n bá tà fún ọ. Tí kò sí ìjà ọmọ onílẹ̀. Ilẹ̀ tó o bá ti rà. Tí wọ́n bá ti fún ẹ ní àwọn ìwé rẹ̀. Ìwọ mà ló ní. Ilé yìí fẹ́ rà. Tó o bá ti sanwó rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti di tiẹ̀ nìyẹn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ìwé àṣẹ tí yóò fi ẹ́ lọ́kàn balẹ̀. ilé iṣẹ́ Ọ̀kanlọ́mọ Al-Izza real estate agency. òun náà ni kò mọ̀ bọ̀ wá. Ọ̀kanlọ́mọ Al-Izza is a reliable and highly recommended estate agency that manages, buys and sells estate and physical properties at affordable prices coupled with the need legal documents. Our names to protect easing your burdens is our concern. Àníṣe máa bọ̀ ní ilé iṣẹ́ Ọ̀kanlọ́mọ Al-Izza real estate agency. Kó o tètè wá bá wa dòwò pọ̀ láti ra lé láti ra estate tàbí láti ra ilẹ̀. O tún gbóhùn mọ́tò. Onírànràn tún ni eléyìí jẹ́ ní ilé-iṣẹ́ Ọ̀kanlọ́mọ Al-Izza Motors. Èyíkéyìí tó bá fẹ́ rà nínú mọ́tò ìgbàlódé pẹ̀lú ìwé custom tó fi ní lọ́kàn balẹ̀. Ilé-iṣẹ́ Ọ̀kanlọ́mọ Al-Izza Motors ló lè bá ẹ gbé jáde pẹ̀lú owó tí kò gani lára jòdè. Àwọn bíi ọkọ̀ Mercedes-Benz, Mazda, Venza, 4Runner, Prado, Land Cruiser, Fortuner, Toyota Camry 2020, 2021 and 2022. Yálà ìlọ̀n tó kún bọ̀. Ó yàwọ̀ náà dìde lẹ́kọ̀ọ́ wá bá wa dòwò pọ̀. Jẹun ìdùnnú gbé ilé ìdùnnú. Ọkọ̀ Al-Izza ọkọ̀ iyì òun náà ni kó o máa gbèrò dé. Ilé-iṣẹ́ Ọ̀kanlọ́mọ Al-Izza Motors òun náà ní kẹ́ ẹ béèrè fún. Try to get strong, durable, factory fitted and affordable automotives without much stress. Contact us today at Ọ̀kanlọ́mọ Al-Izza Motors. Satisfying your wants is our responsibility. No excuses. Kò sáròyé kò sáwìjàre mọ́ máa bọ̀ ní ilé-iṣẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alhaji Shakirullah Adébárí Ọ̀kanlọ́mọ Malimi, the Emir of Washington DC. Tàbí kó o pè wọ́n sórí +1-347-465-6509. Gbogbo wa láwùrà lẹ̀, gbogbo wa láwùkọ́lé, gbogbo wa láwùrà estate, gbogbo wa láwùfọkọ̀bọ̀gì níṣẹ́ sẹ́rìn. Ọ̀kanlọ́mọ Al-Izza Motors. Real estate agency là ń pè yín fún ilé gbígbé mọ́tò rírà tó jẹ́ gbàlódé.